àbọ̀dà tì mí náà ọlọ́gbàrá o tí ì gbọ́ kankan lálẹ́ yìí ọmọ Nàìjíríà ọkùnrin obìnrin kan ẹ bá mọ́bìnrin wa ọkọ rẹ̀ ń na Magun lẹ̀ fún báyìí lónìí ó sì dá kọjá ó ti dá kọjá báyìí ọ̀sáré kàndé ọ̀nà sí gbogbo ẹ̀ wọ́n bí ọkọ ẹ̀ pé kó mu wá kó sẹ̀rọ̀ báwọn obìnrin wà ń ta o wọ́n wà ń ta yóò wọlé báyìí. kọkùnrin ó sì wò sùnsùn kó sì lé Magun lẹ́ẹ̀dẹ̀ ìyàwó rẹ̀ pé kíyàwó òun ó kú gbogbo èèyàn wá máa bẹ́ẹ̀ kó má lè yọ jáde kó má lè fún lẹ́rọ̀. ẹ jẹ́ kí kókó sọ iṣẹ́ tí Magun máa ṣe fún yín o. Magun tí wọ́n bá lé Magun fún òyàn lóbìnrin yẹn bá jáni tí máa ṣe ìṣekúṣe oríṣiríṣi Magun ló wà. Magun má fo gọ́tà wà tó yẹ pé ọkùnrin tó bá bóbìnrin yẹn ní àṣepọ̀ kò ní kú títí ọjọ́ tó bá fo gọ́tà báyìí náà ni ọjọ́ lọ́hún pé. tó bá ti wá lúrú Magun bí ikọ̀ ọmọ wa gọ́tà kì í ní ọmọ ṣe yóò fi fo gọ́tà tí ó kú. Magun má mú mi bẹ́ẹ̀ dọ́ọ̀hà kọ́ ni ẹ máa pe Magun má mú mi. Magun ọ̀hà tó o bá fi lu Magun má mú mi Magun ọ̀hà omi ọmọ wù ọ́ mu ni ó mu kẹ́ẹ̀gì oh God ó mu kẹ́ẹ̀gì 4 litre ó mu tó ó tún máa wọ́ mi kí ni. ọba tí wàá mú mi tó. ẹ dákun kí lọkùnrin ìfẹ́ gbà níbi tó lé Magun fún ìyàwó rẹ̀ ẹ tó bá sì ti lé Magun ọkùnrin kọkùnrin tó bá ti gorí rẹ̀ ọ̀run làálà ó mà ṣe arákùnrin mà ti lé Magun fún ìyàwó rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí mà lọ bá ẹ wá ń gbọ́ ìdí tí arákùnrin ṣe sọ pé òun lé Magun o ẹ wá ń gbọ́ bóyá ó tiẹ̀ lé Magun lóòótọ́ irú Magun wo ló lé ọjọ́ mélòó ló yẹ kí Magun yìí lò lára ìyàwó rẹ̀ ẹ mà tètè wá wo fídíò yìí kí gbogbo ẹ̀yin ọkùnrin àti ẹ̀yin obìnrin kẹ́ ẹ bá lè mọ bẹ́ẹ̀ ṣe máa ṣọ́ra o àwọn ọkùnrin míì máa wà tó jẹ́ pé wọn mà kì í fetí gbọ́ àbí kó fojú rí wípé ìyàwó wọn wípé ó tasẹ̀ àgẹ̀rẹ̀ bọ́ síta lọ bá ọkùnrin míì wọ́n mà lè lé Magun sílẹ̀ fún ọ ó jẹ́ tètè wá wo fídíò tó bá lè rí ẹ̀kọ́ kan àbí kejì kan bẹ́ẹ̀ o arákùnrin yìí mà ti lé Magun fún ìyàwó rẹ̀ nítorí pé ó ti bẹ̀rẹ̀ sí í fura sí o wípé ó dàbẹ̀ ní pé ìyàwó mi ìyá góòlù ó mà dàbẹ̀ ní pé ìyá góòlù ti bẹ̀rẹ̀ sí í tẹ̀sẹ̀ àgẹ̀rẹ̀ síta ìyàwó mi ìyá góòlù ó mà dàbẹ̀. kọkùnrin ó sì wò sùnsùn kó sì lé Magun lẹ́ẹ̀dẹ̀ ìyàwó rẹ̀ pé kíyàwó òun ó kú gbogbo èèyàn wá máa bẹ́ẹ̀ kó má lè yọ jáde kó má lè fún lẹ́rọ̀. ẹ jẹ́ kí kókó sọ iṣẹ́ tí Magun máa ṣe fún yín o. Magun tí wọ́n bá lé Magun fún òyàn lóbìnrin yẹn bá jáni tí máa ṣe ìṣekúṣe oríṣiríṣi Magun ló wà. Magun má fo gọ́tà wà tó yẹ pé ọkùnrin tó bá bóbìnrin yẹn ní àṣepọ̀ kò ní kú títí ọjọ́ tó bá fo gọ́tà báyìí náà ni ọjọ́ lọ́hún pé. tó bá ti wá lúrú Magun bí ikọ̀ ọmọ wa gọ́tà kì í ní ọmọ ṣe yóò fi fo gọ́tà tí ó kú. Magun má mú mi bẹ́ẹ̀ dọ́ọ̀hà kọ́ ni ẹ máa pe Magun má mú mi. Magun ọ̀hà tó o bá fi lu Magun má mú mi Magun ọ̀hà omi ọmọ wù ọ́ mu ni ó mu kẹ́ẹ̀gì oh God ó mu kẹ́ẹ̀gì 4 litre ó mu tó ó tún máa wọ́ mi kí ni. ọba tí wàá mú mi tó ọba tí yóò báyìí yóò padà kú náà ní lójú ẹsẹ̀. Magun ẹlẹ́wà tún wà ń Jẹ̀bú bẹ́ẹ̀yàn bá lu Magun ẹlẹ́wà ẹ̀wà ni ó máa wù ú jẹ tọ́ba sì ti jẹ̀wà náà báyìí yóò kú ni. àwa ní Magun the most popular Magun ní Magun olókìtì ó yẹ pé bọ́bá ti lù ú tán báyìí ẹ̀yin tẹ́ ìmọ̀ tí wọ́n pè Magun wọ́n ṣe sinimá kan tó ń pè ní Thunderbolt don climb tọ́ba ti wá climb tọ́ba ti sọ̀kalẹ̀ báyìí yóò kọ́kọ́ tàkìtì kínní yóò tàkìtì kejì tí ó bá rí mú tí ó tàkìtì kejì tí ó wẹ̀rọ̀ lọ ẹ̀kẹta tọ́ba ẹ̀tàkẹta báyìí lọ́nà tọ̀ ni. Magun kágún bẹ̀rẹ̀ Magun alákùkọ yóò kọ kékeré ké obìnrin tí ọkọ rẹ̀ bá wá fura sí pé àbí ń ṣàgbèrè wàá máa lé Magun fún wá ní Magun ṣe máa rí inú ọ̀hún rí tíírí báyìí a máa ṣe sínú òwú tíírí dúdú wọ́n sì máa lo ìgbálẹ̀ tíírí wọ́n wàá rọra tẹ́lẹ̀ lẹ́nu ọ̀nà bóbìnrin báyìí dá a kọjá ó ti lu Magun nìyẹn o ọ̀pẹ dandan kọ́ tẹ̀ mọ́lẹ̀ kó sàdá kọjá kó gba bí agbede méjì ara rẹ̀ báyìí kí Magun yẹn ó rí agbede méjì ara rẹ̀ lókè kó àbẹ̀yẹn wọ ṣòkòtò bá wọ jíǹsì bó bá ti dá kọjá Magun ó rí bẹ́ẹ̀ yóò débẹ̀ kábíyè
kábíyèsí olódùmarè ìtọ́ bá wá dà kọjá tán kò gbọ́dọ̀ dà kọjá padà tó bá rí dà kọjá padà ó ti rẹ̀ nìyẹn kò lè mú mọ́ ṣùgbọ́n obìnrin tí wọ́n bá lérú mọ́gùn bẹ́ẹ̀ fún tí ọ̀bá wá sobìnrin tí ń ṣàgbèrè tí ẹ bá ṣalágbèrè ọmọgùn yóò wà lára rẹ̀ ọjọ́ kìíní yóò wà lára rẹ̀ ọjọ́ kejì yóò wà lára rẹ̀ ọjọ́ kẹta yóò wà lára rẹ̀ ọjọ́ kẹrin yóò wà lára rẹ̀ ọjọ́ karùn-ún ọjọ́ kẹfà ọjọ́ keje lobìnrin wọn jáde láyé tí kì í bá sobìnrin tí ń ṣàgbèrè obìnrin kan ti wá wà ń bí báyìí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí tọkọ ẹ ti na mọ́gùn lẹ̀ fún ọjọ́ wo ni òní gangan lọ́nà mọ́gùn lẹ̀ fún ìyàwó rẹ̀ ọjọ́ àkọ́kọ́ lè ní báyìí gbẹ́nu sí microphone kẹ́ sọ̀rọ̀ sókè kọ́ ọmọ nàìjíríà ọgbọ́n ẹ̀ka alẹ́ mà. ẹ̀ka alẹ́ alájí ẹ̀ka alẹ́ gbogbo ọmọ nàìjíríà ó ṣẹlẹ̀ pé lẹ́nìí mo wá ní kí n wọlé kí n lọ mówó fún àwọn ọmọ mi tí mo máa fi jẹun bí mo ṣe wọnú ilé yẹn mo ṣáàrí pé ọkọ mi pàdé mi lójú ọ̀nà nínú pálọ̀ ó wá jókòó sórí chair nígbà tí mo wọlé yẹn nígbà tí mo wá padà bọ̀ láti inú yàrá ẹ̀mí àwọn sọ fún mi pé kí n wo abẹ́ rọ́ọ̀gì yìí bí mo ṣe wá ṣe abẹ́ rọ́ọ̀gì ẹnìyẹn mo kàn rí ìgbálẹ̀ tẹ́rẹ́ tán ti rẹ lóògùn bíi dúdú báyìí ni. yóò dúdú ni. bẹ́ẹ̀ sà mo ṣe rí mo ní dáàdi góòdù ó ti lé mi mọ́gùn kí n tó sọ̀rọ̀ tó ti yọ́ bó ṣe mu nìyẹn bí bó tẹ̀ ṣe wá mu báyìí ó kàn lọ ọ̀nà kitchen ni mo ṣe sájáde nìyẹn mo wá lọ pọ̀ lébọ̀ mi pé ẹ dákun àwọ̀ mi o dáàdi góòdù ti lé mi mọ́gùn ó ti lé mi mọ́gùn ẹ ṣàánú mi bí gbogbo èèyàn ṣàṣẹ wá nìyẹn pé dáàdi góòdù kí ló dé pẹ̀lú gbogbo nǹkan tá à ń bá yín sọ àgbàtẹ́lẹ̀ fẹ́ pa ọmọbìnrin yìí ṣá pẹ̀lú ọmọ kéékèèké tó wà nílẹ̀ yìí ṣé ẹ fẹ́ kó jèrè àwọn ọmọ yín ni ibi tí mo ti bù ú so nìyẹn ṣáàdì mú mo ní lẹ́ni o wàá bá mi sùn dandan ní sẹ́ẹ̀ torí ìgbà tó dé mo ń ṣe pírọ̀dì lọ́wọ́ mo dẹ̀ ń sọ fún mo ní olóhùn lè bá mi sùn sẹ́ẹ̀ mo ní mo ti parí pírọ̀dì mi ṣe kankan mọ́ wọ́n bá mi sùn nísìnyí kó jẹ́ kíkíní kúrò lórí mi ó ṣàní rárá náà lébọ̀ mi ṣàní mọ́mí dáàdì gòdè ẹjọ́ ẹ ṣàánú obìnrin ẹ ṣàánú ẹ bá sùn ó ní láyé kì í ṣe sìn sẹ́ẹ̀ mo ṣáàdì mo síbẹ̀ ibẹ̀ lọ́mọ mi kékeré obìnrin mo ṣe sálọ sílé àbúrò mi nìyẹn mo ṣe lọ pa àbúrò mi wá nìyẹn bọ́n àwọn ilébọ̀ ẹ̀ ṣe tẹ̀lé wá nìyẹn wọ́n ṣàní nípa dáàdì gold ṣé fẹ́ pa ọmọbìnrin ni kí ló dé kí mo gbà lọ́wọ́ ọkùnrin ní iṣẹ́ mi lẹ́sẹ̀ rárá ṣùgbọ́n lòun fẹ́ pa mí ni nígbà tó wálé last time yẹn ó mú bra mi kàti pint mi kan ló mú lọ mú wá tì ní mi rí bẹ́ẹ̀ last time yẹn náà tó ní pé aláàjì tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa ní the second flat ó lálàjì yẹn ń bá mi sùn aláàjì ò sì rí di mi rí nítorí pé ó níyàwó lọ́dọ̀ ọjọ́ ìyàwó ẹ̀ travel ìyàwó ẹ̀ ni mọ́mí gòdè ẹjọ́ ọkọ òun òde kitchen rí kí dákun ìbá ọkọ òun gbọ́bẹ̀ kaná mo ní òkè dáàdì wá sí wà lé mo ní iṣẹ́ ti gbọ́ mo náà ní kí n bá aláàjì gbé ọbẹ̀ kaná ó ní kò sí problem mo sì wọlé àwọn ọmọ sì wọlé tẹ̀lé mi rẹ̀ ọ̀dà lè bọ̀ mí mo sì bá aláàjì gbọ́bẹ̀ kaná ọjọ́ kejì ló ti gbé aláàmù lọ sílé àbúrò mi ní gbogbo àdúgbò bẹ́ẹ̀ yẹn ó lálàájì yẹn bá mi sùn ni aláàjì yẹn dẹ̀ wá jẹ́ ọlọ́pàá níbọ̀ mi ni bó ṣe dé lórí ọ̀lẹ́ pé dáàdì gold gbọ́ mo gbọ́ báyìí kí nìkan kí ló ṣẹlẹ̀ dáàdì yẹn ṣáwà pẹ́ẹ̀tì ẹ̀ ó ní kí dáàdì gold wọlé kó lọ mú mọ́gùn yẹn wá ó wá ní òkè aláàjì fún mi 5 minutes ó ṣe wá jáde lọ nìyẹn nígbà tó wá ń bọ̀ ó wá mú attachment ó lòun lè lé onímọ̀gbìn ilé mo ní aláàjì mo ní kí n ṣe eléyìí mo ní ìgbálẹ̀ ni mo rí o táwọn rẹ lóògùn dídú mo ní ìgbálẹ̀ ni mo rí o wọ́n dẹ̀ bẹ́ẹ̀ mọ́ ní tí kò lọ mú gbálẹ̀ wá kọ́mọbìnrin lè dá kọjá padà mọ́ ní òun náà o títí tí mo fi wá sí àgídìgbò nígbà mo dẹ̀ débí ni mo gbá aláàjì ìpàdé mo tẹnu aláàjì ẹ ṣàánú mi ẹ má jẹun kọ́kọ́ mi ti lé mi mọ́gùn wọn ní òkè wọn ní kí n lọ bá àwọn èèyàn bẹ́ẹ̀ kí fi fóònù àbẹ̀ sílẹ̀ wọ́n sì bá mi pé wọ́n pẹ́ dáàdi góòdù kó máa bọ̀ àárín látàárọ̀ báyìí nísìnyí mi rí kò wọ́ aláàjì ẹ ṣàánú ẹ gbà mí ẹ má jẹun kú ẹ ṣàánú mi ó pẹ́ tó ti lérí mi wọ́n ìgbà tó bá pa mí sẹ́ wọ́n mi ṣe pọkùnrin kú sí mi lórí ni mi ti ṣàgbére kó ká mi mọ́kùnrin ni o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ohun tó jẹ́ kí wọ́n ságídígbò nìyẹn lórí ọmọ mi sì kéré o mi ì lẹ́fẹ̀ẹ́ kí ìyá mi fojú sunkún mi ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi aláàjì ó ti sún mi o mi ìmọ̀ tí mo ṣe fọkùnrin ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. ọmọ Ondo ni. bẹ́ẹ̀ sà. níbo lóńdó. Ondo town. Ondo town. bẹ́ẹ̀. níbo ni ọ̀dọ̀ yín lóńdó town. Yaba. Yaba. bẹ́ẹ̀ sà. Ondo akimogun o mọ̀tà ìlàtú o Ondo akimogun o mọ̀tà ìlàtú o. kọ́kọ́ gbé ẹ débẹ̀. obìnrin tí kì í bá ṣàgbèrè. wàhálà tó wà ń bẹ̀ ni pé tó bá jẹ́ wípé téèyàn ò bá ṣàgbèrè tó bá léèyàn mọ́gùn
ṣé bánu kí nǹkan kan mọ́sẹ̀ nìkan kan kí wọ́n rí pé èèyàn kì í ṣàgbèrè ni. wọ́n wàhálà tó wà ń bẹ̀ ni pé ẹni tí wọ́n bá lé mọ́gùn tọkùnrin ọ̀bá lù ú lára rẹ̀ àtijọ́ àkọ́kọ́ tó ti wà lára rẹ̀ ni ó ti máa ba nǹkan jẹ́ lára rẹ̀. níjọ́ tí ọba wá pé ọjọ́ méje yóò pàlú ẹ̀ ni o. ẹ ń bi mí lẹ́rìí pé bóun ni mo ṣe mọ̀ àbí mi sílẹ̀ Yorùbá ọmọ Yorùbá sì tún ni mí. ẹ tún wá jẹ́ ń gbé yín débẹ̀ o. àwọn kan tún wá wà nínú àwọn ọkùnrin. wọ́n pé bí wọ́n bá fẹ́ bóbìnrin láṣepọ̀ wọ́n mọ̀ bóyá mọ́gùn ń bẹ lára rẹ̀. wọ́n á máa wọ́ sókè. wọ́n bá ṣe tán wọ́n wọ́ sílẹ̀ padà. mọ́gùn yẹn ò wá ní mú àwọn rárá. nǹkan wọ́n ń ṣe bàbá Góòdì o. àwọn orí bàbá Góòdì àbọ̀ tán náà ni. bàbá Góòdì yọjú sí wa láàárọ̀ ọ̀la. kí lórúkọ bàbá Góòdì? Jimoh Ganiyu. Jimoh Ganiyu ọmọ bó làwọn? ọmọ Èkìtì. ọmọ Èkìtì. Jimoh Ganiyu ìmọ̀lẹ̀ ń gbé mà. Adégbàyí ọ̀nà ìlú ẹ̀yìn méjèèjì náà nù. ìgbà náà làwọn Oǹdó ti máa ń ṣẹ́wọ́lẹ̀ sí sọ́ọ́lẹ̀ ọkọ̀ wọ́n lọ ìlú wọn nù. àti ọ̀dọ́sẹ̀ ti Òkìtì Oǹdó nǹkan kan ni wọ́n máa ń ṣẹ́wọ́lẹ̀ sí sọ́ọ́lẹ̀ ńbẹ. ọmọ gáràjì ẹlòmíì ti lo 15 years nígbàdàn náà àwọn Oǹdó ọmọ gáràjì tí wọ́n ti wọkọ̀ lù wọn sọ́ọ́lẹ̀ níbi aláfiṣe. Oǹdó àti Èkìtì fẹ́ra wọn àti báyìí alágídí lẹ́yìn méjèèjì ẹ mọ̀ ẹranjú mọ́ra yín nu lé ní Oǹdó àti Èkìtì. ó sì sọ̀rọ̀ tó ti rẹ́rìn. bàbá kú ní Aláàjì inú mi ò dùn. kò mọ́ bá a kú. inú mi ò dùn Aláàjì. inú rẹ̀ ò dùn. ó lè kú tó ti dágídìgbò. kí dáàdì Góòdì ọjọ́ yọjú kọ́ mọ́ bá a kan àbùkù. èmi ò tún wá gbé ọ débẹ̀. dáàdì Góòdì wá yọjú o kò tún yọjú o ò tún wá ní kú. ọ wà lágídìgbò wọ́n tún wá ká mọ́gùn kú o. Ada òsì. àwọn àtún wá yọ plọ́ọ̀gì mọ́gùn kò tún wá ní ṣiṣẹ́. kíni. wọ́n fọ́kẹ́ balẹ̀. dáàdì Góòdì onímọ́gùn. Jimoh Ganiyu àbí. Yes sir. Jimoh Ganiyu dáàdì Góòdì onímọ́gùn sẹ́ni nọ́mbà ẹni píkṣọ̀ rẹ̀. ọ̀yọ́ mú píkṣọ̀ rẹ̀ wá ẹ̀dọ́ ọmọ Nàìjíríà ọ̀dà mọ̀. ẹ pé àbẹ́ ẹ̀ pé olóhùn bọ̀ àṣírí ọ̀yọ́ mú fọ́tò rẹ̀ wá Jimoh Ganiyu. Daddy Góòlù Jimoh Ganiyu Daddy Góòlù onímọ́gùn. Mọ́mí Góòlù ṣe máa lọ church ọ̀kan mọ́gùn o. bẹ́ẹ̀yàn ka sáàmù sí mọ́gùn Ọlọ́run gbọ́ yóò mú yàn. bẹ́ẹ̀yàn sì da yàsìnbó mọ́gùn. kọ́ mọ́gùn ni o Ọlọ́run ọ̀pọ̀ ọ̀ràn yàn ṣẹ́ o olójúṣẹ́ tọ́lọ́run ràn yàn o. ẹgẹ́ ẹ̀dẹ̀ ṣùgbọ́n níbi tá a wà yìí Ọlọ́run ó rí ìdànù. èyí ò lè lu mọ́gùn ó ní ọmọ kétàbá tí a dá kọ́ mọ́ lù ní. ṣùgbọ́n ibi tí yàrá sì ti ran mọ́gùn ni pé èèyàn lè ṣàdúrà kọ́ lọ́ọ́ mọ́ fàgbèrè ràn yàn kí o sì mọ́ sí gígùn. ibi tí sáàmù ti ràn ni pé Ọlọ́run mọ́jẹ́ lómi ò wú yẹn ju ìyàwó èèyàn lọ mọ́jẹ́ wọn ó lé ìyàwó èèyàn mọ́gùn fún yàn. àwọn ibi tó ti lè ibi tó lúwa ó ti jẹ́ olùṣọ́ àgùntàn nu. tágùntàn bá jẹ́ lọ bí tàkúté wà tàkúté ẹlẹ́mú ọ̀gàn tàkúté ọlọ́lẹ́gùn ó lé o tàkúté ìsọ̀bọ̀. ṣùgbọ́n ìyá Góòdì wọ́n ló ṣe ya àwọn ọmọ rẹ̀. báwo fọ́tò bàbá Góòdì Jimoh Ganiyu. ẹ má bọ̀ ẹ̀yin ní first wife wọn. ọlọ́mọ jẹ́ kí èèyàn bọ́ sọ́wọ́ lẹ́tà mo ti bọ́ sí náírà Aláàjì sórí yẹn pọ̀ mi mẹ́pọ̀ ti níyàwó síbẹ̀ tó dẹ̀ ti bímọ ó dẹ̀ ti pọ̀ pàdé mi nígbà tó wá pàdé mi yẹn ó ṣáà deny ó ní àmì lò pé òun kì í ní time àti ní time fún àwọn obìnrin kódà kó tó di pé pọ́sí mi kú gan-an ó ń béèrè lọ́wọ́ ẹ̀ pé máa ní ojú rẹ̀ ó gbójú tọmọ mi lọ wàá ti níyàwó rẹ̀ ti bímọ ó ní rárá dáàdì òun ò níyàwó òun rẹ̀ bímọ títí ìgbà tó wá tó kọ́lé ẹ̀ ní last 2 years nílùú ẹ̀ ní ìyìn ó wá sọ fún mi pé ok èmi fẹ́ lálejò mo ní àlejò wo nìyẹn nígbà tá a máa rálejò mo ṣàròbìnrin yẹn mo ti rí àwọn fámìlì ẹ̀ wọ́n ti jókòó àwọn fámìlì ṣe jókòó nìyẹn mo gbọ́ pé ọkọ máa bọ̀ láàrin o àwọn ìyàwó ẹ̀ méjèèjì lélẹ̀ náà máa ń béèrè lọ́wọ́ ọkọ pé ṣé ọmọbìnrin yìí ó sọ fún pé ó ti níyàwó síbẹ̀ tẹ́lẹ̀ ní kó tó di pé ó tó fẹ́ ó lóun ò sọ fún wọn á ní kí nìdí tó fún wa lọ níyàwó kejì ó nídìí ni pé nígbà tó òun sọ fún ìyàwó pé tóun bá rìtáyà tóun bá padà sílé pé ìyàwó máa tẹ̀lé wọn ó ní ìyàwó wa ìyálẹ̀ wa sọ pé láéláé pé ìlú títí òun lòun lọ ó nídìí ẹ̀ lọ fi níyàwó kejì èmi wá sọ wọ́n béèrè lọ́wọ́ ti tẹ̀ pé ìwọ ọmọbìnrin ṣé àwọn ọkùnrin yóò sọ fún ẹ pé ó ti níyàwó síbẹ̀ ni mo ní kò sọ fún mi sà mo ń sọ fún gbogbo fámìlì èmi ò gbọ́ lẹ́nu ẹ̀ rí ó dẹ̀ ní àwọn pẹ́rẹ́ǹtì mi béèrè lọ́wọ́ ẹ̀ pé máa yín ó ti níyàwó ti bímọ ó ní rárá sẹ́ ó dẹ̀ deny pé òun ti níyàwó bí mo ṣe kó sínú pápẹ́ nìyẹn pé mo fi ń bímọ fún wọn ti bímọ dórí kẹta kí n tó mọ̀ ẹ̀ pé ó níyàwó.
mélòó lè wá bí sí lẹ́yìn ìgbà náà. kò sí lé mẹ́ta mo bí fún. bàbá gold eléyìí náà dàbẹ́ dáàdi gold nígbà wàá rí tààtà kí wọ́n ṣe. ó padà sílùú ẹ̀ ni. ṣé ìlú wọn náà ti lè ní Magun lé ní. no Ìbàdàn yìí ni. wọ́n máa ń wá dọ̀ yín. bẹ́ẹ̀ sà. iṣẹ́ kí náà wá ṣe. iṣẹ́ kò síṣẹ́ tó ń ṣe ó padà sílùú ẹ̀ ó lọ ṣiṣẹ́ oko. àti iṣẹ́ oògùn. dáàdi gold ti dé o. mami gold ẹ kálẹ́. ẹ kálẹ́ Alhaji. yes ma ṣé dáàdi gold ni. bẹ́ẹ̀ sà. àṣeyàn dáadáa ni wọ́n. àwọn sèèyàn dáadáa o. apààyàn ni wọ́n sà. ẹ ṣọ. bẹ́ẹ̀. ẹ gbọ́ sápá ni mọ́ ìrọ̀dà ní. irọ́ ló ń pa mọ́ mi sà. wọ́n ní wọ́n lè pa mọ́ wọn. ìparọ́ Alhaji. ẹ jẹ́ àyànjú ọ̀rọ̀ wa níṣẹ́jú wọn ẹ sọ àyìnlẹ̀ lẹ́yàwó yín Magun. mi ò lè Magun sà. ẹ sọ̀rọ̀ sí máikrófóònù. mi ò lè Magun. wọ́n lè ní àwọn Magun. ó parọ́ mọ́ mi ni sà. ṣé ẹ fura pé wọ́n yàlẹ̀ ni ẹ jẹ́wọ́. ọmọ ẹ sọ fún mi pé ó ń gbókùnrin wá sílé. ọkùnrin wo sálàájì tí wọ́n bá gbọ́ bẹ̀ kaná. neighbor mi ọ̀tọ̀ ní tún nìyẹn neighbor mi ta ìjọ tó ṣẹ̀dí sílé wa kò tí ì ju oṣù méjì ìyàwó mi ń pè mí bí tí mo wà pé ẹni tó ṣẹ̀dí sílé wa ojoojúmọ́ ló ń tan jẹnẹrétọ̀ ojoojúmọ́ ló ń mu bottle water ọjọ́ tèmi náà wá dé gangan ni mo rí ìyàwó mi tó jáde ní inú ilé rẹ̀ kí ló wá ṣe ó lóun bá làájì wọ́ọ̀mù ọbẹ̀. ó ń jáde nínú yàrá aláàjì. ó lóun bá wọ́ọ̀mù ọbẹ̀ ńgbà tí mo wá sọ̀rọ̀ kò sí pé tí ò gbé mi ṣẹ́ ọjọ́ náà mo gbẹ́rù mi tí mo kúrò nílé fún tí mo tíráàbù padà sékìtì. n ló fi wò pé àbí torí ìyẹn lẹ fi lé wọn Magun. irọ́ aláàjì bẹ́ẹ̀ kọ́. pé kálàájì tí ọ̀lẹ́ dọ́bẹ̀ gbé kaná fúnra rẹ̀ kó lu Magun dànù. irọ́ sà. ẹ jọ kí ló tẹ̀ ń bá aláàjì gbọ́ bẹ́ẹ̀ kaná aláàjì ò níyàwó ni. ẹ ṣá Alhaji n tó ṣẹlẹ̀ ní pé ní ọjọ́ yẹn wọ́n wà around so labour mi yẹn àjọ múra bí ọmọ tìyá ni yẹn ìyàwó wọn Alhaji yẹn ọlọ́pàá ni wọ́n ti ń tábà dárúkọ wọn gan pé máa mọ̀ wọ́n. ẹ má dàkọ wọn. yes sir. so ọjọ́ yẹn bàlájì yẹn ṣe dé láti ibi iṣẹ́ wọ́n wá jókòó síwájú ta wọ́n ṣàrí pé ìyàwó ẹ̀ pé wọn àwọn náà wà níwájú ta torí flat wà rè tí wọ́n lélẹ̀ so bá ṣe wá jókòó síwájú ta yẹn mọ́ wo ní fóònù mi ti wá ríǹgì ìyàwó ẹ̀ ló wá pè mí torí wọ́n ṣe bẹ̀ lánàá wọ́n wá tráfù bírú èní wọ́n wá ní mọ́mí gold jọ dákun bá mi gbé ọbẹ̀ tí mo sè lánàá yẹn ẹ bá mi gbé kaná torí Alhaji òkè mọ bọ́n ṣe ń láìtì gáàsì mo wá ní òkè mà mo ti gbọ́ ẹ má bínú o ọkọ mi sì ń bẹnulé Daddy gold mọ́mí ajé ló pè mí nísìnyí o pé kí n jọ kí n bá wọn gbé ọbẹ̀ tí wọ́n sè lánàá. ibo ni mọ́mí ajé wà. wọ́n ti lọ sí Ìlọrin báyìí nísìnyí torí muslim ni wọ́n. àti nígbà tẹ́ ẹ̀ ń bọ́ ọbẹ̀ kaná yẹn bò làwọn wà. àwọn travel lọ sí Ìjẹ̀bú. ok. bẹ́ẹ̀ sà so bí èmi ṣe bá ní òkè ó ní kò sí problem Alhaji sì jókòó síta àti other labours mi wọ́n pè yẹn ní Amaria ọmọ Hausa ni so bẹ́ẹ̀ mi ṣe wá sílẹ̀kùn tí mo wọlé gbogbo ọmọ àtàwọn ọmọ mi náà tẹ̀lé mi wọnú lé Alhaji yẹn mo sì bá wọn gbọ́ bẹ́ẹ̀ yẹn kaná mo gbé kaná tó mo sì jáde síta wọ́n wá dúpẹ́ lọ́nà pé ẹ ṣé o mọ́mí gold wọ́n dẹ̀ ṣe bí mo ṣe sọ fún pé Alhaji mo ti gbé kaná wọ́n sì wọlé wọn lọ́n sì tilẹ̀kùn èmi náà sì wọlé mo ṣáà pé lóru tọkọ mi sùn ní ṣáàjẹ ló sọ wọ́n báyìí mo ní kí ló mú yín ṣe ṣàpẹtẹ́sọ̀ ló fẹ́ gbé yín báyìí kí ló ṣẹlẹ̀ sà ó ní kọ̀ọ̀kan ẹ̀rọ mọ́dà sí o mo ní òkè mo ti gbọ́ bó ṣe di àárọ̀ ọjọ́ kejì àdúgbò kẹta níbi tí àbúrò mi gbé ibẹ̀ ni mọ́yìn Daddy gold gbé alarm lọ tó lọ ń broadcast mi tó ní pé mọ́mí gold ti bá Alhaji gbọ́bẹ̀ kaná o pé ó ń ṣaṣẹ́wó yẹn lẹ́yìn o ṣùgbọ́n ó ṣe lójú báyìí ṣe ń gbọ́ sà so nígbà tó wá di àárọ̀ ọjọ́ kejì yẹn tó ti lọ broadcast mi ó sọ fún ìta sójà kan tó wà níbẹ̀ ó tún pé ìyàwó woman yẹn máa yẹn ó pé ó tún sọ fún àbúrò mi ó sọ fún ìyàwó àbúrò mi gbogbo wọn ládùúgbò yẹn ló sọ fún sọ ní pé mo bá Alhaji gbé ọbẹ̀ kaná pé Alhaji ti ń bá mi sùn mo lọ Ọlọ́run ó dọwọ́ rẹ o tó bá ti rí bẹ́ẹ̀ kó ṣe dájọ́ so nígbà tí wọ́n á dé sílé ló wá pe ọmọ mi yẹn gold yẹn ló wá ní gold máa bọ̀ ó bá pè wọ́n wọ́n ní yàrá pẹ̀lẹ́ Elizabeth ó ní máa bọ̀
mọ́mì yín ó jáde sálàájì àbí kò wọ bra ó rọrọ̀ mọ́ yàbí ó wọ́ gàlájì ó kí wọ́n pẹ́ káàárọ̀ mo kàn ṣèkò orí báyìí mo ní Daddy Gold ṣé ibi tó ń bọ́ra ilẹ̀ yóò yọ ọlẹ́ o èmi ló sọ gbogbo ọmọ yẹn bá sọ pé no mọ́mì pé no daddy my mommy was in the kitchen when Alhaji was going to work mi ìmọ̀ kọ́ lọ aṣọ tálàjì wọn gbà tán lọ bí ṣẹ́wọ̀n tóbi pé wọn máa lọ ọ̀gá Alhaji ṣe ń gbọ́ mi sà bọ́rọ̀ tàlàjì ṣe wọlé ni wọ́n á pè ìyàwó wọn báyìí ni Daddy Gold sọ torí ó ti broadcast mi nílé náà tó ní pé aṣẹ́wó ó ti ń ṣe lẹ́yìn báyìí ó tún ṣe kọjú báyìí nísinsìnyí ó ti mú ó iwájú lẹ́wàdà lílé wọn ta aṣọ ń bì ṣọ́ọ̀bù wà bì ó dẹ̀ polongo mi lọ síwájú ta bọ́rọ̀ Alhaji ṣe. Alhaji ò sí ìyàwó Alhaji ò sí ní táìmù yẹn. wọ́n tún àrùn ọjọ́ kejì náà dé. ọkọ yìí sì wà nílé. ó ń bẹ inú ilé sà. nígbà yẹn. ó dẹ̀ ṣojú wọn. ẹ dẹ̀ jẹ́ kọ́kọ́ yín mọ̀. bẹ́ẹ̀ ni sà. wọ́n dẹ̀ approve wẹ̀. bẹ́ẹ̀ ni kẹ́ ẹ lọ gbọ́ bẹ̀ kaná fara. bẹ́ẹ̀ ni sà. kì í ṣe kọ́kọ́ yín ká yín mọ́ bẹ̀. àtọ̀. ẹ dẹ̀ jọ ń gbélé ni. bẹ́ẹ̀ ni. ọkọ yín àtàlájì ò dẹ̀ so ń jà. rárá o wọn ò ṣe ń jà. ìgbà tí ẹ̀ ń gbọ́ bẹ̀ kaná lọ́wọ́ níbo lọ ọkọ yín wà. wọ́n wà nínú ilé ni sà. nínú yàrá tí. bẹ́ẹ̀ ni. níbo làlájì wà. ọjọ́ room Alhaji wà wájú ta. tí wọ́n bá ti dé láti ibiṣẹ́ wọ́n wọlé wọ́n gbàgà síta. ṣé mílítírì làwọn náà. bẹ́ẹ̀ ni ọlọ́pàá ni. ọlọ́pàá làwọn. bẹ́ẹ̀ ni. sójà lẹ́yìn. retired soldier. once a soldier always a soldier. yes sir. so tó mú ọ̀rọ̀ Alhaji wá ní. wọ́n lè wà nílé jọ náà. ìta ni mo ti ṣeré dé tọmọ mi sọ fún mi pé mọ́mì ń wọ́ọ̀mù ọbẹ̀ fún Alhaji. ẹ sí nílé. ìta ni mo ti dé tọmọ mi sọ fún mi. no àti nígbà tí ìyàwó Alhaji tó ní kán dákun ọkọ òun ò lè dá gáàtì tán kán bá tán pè wọ́n lórí fóònù ṣé ẹ wà nígbà yẹn. mi ò sí lé mi ò mọ kankan pa yẹn. wọ́n sọ fún yín kán tó lọ gbọ́ bẹ̀rẹ̀ kan. kò sọ kankan fún mi. ẹ mọ̀gbà náà. kò bá mi sọ kankan. ẹ délẹ̀ bá wọn ní yàrá Alhaji. bẹ́ẹ̀ sà ọjọ́ kejì tí mo sọ̀rọ̀ kò sí pé tíyàwó mi ò gbé mi ṣẹ́ pé kí ló kàn mí kí n fún sílẹ̀ nípa tèun kí ló kàn mí pa ilé ayé ó ṣàn ṣépè fún mi ọjọ́ náà mo páàkì ẹrù mi tí mo. ìyàwó yín yàlẹ̀ àbí. yes or no. ó jáde. ó ń yàlẹ̀. bẹ́ẹ̀ torí ọmọ ẹ sọ fún mi góòdì olóńgbòkùnrin wá sílé wọ́n tán bá ti ń lọ sí skul láàárọ̀ ni mọ́mí wa ní ká máa lọ sí skul oníbẹ̀ lọkùnrin yẹn á wà wọ́n tó bá yẹ tó ń dalẹ̀ ó ní ẹnìyàn sọ pé òun fẹ́ sùn ó ní mọ́mí wa sọ pé wèrè lọ́kọ òun ó lè dé at any time o ó lẹ́nìyàn máa lọ ó ní ìgbà míì mọ́mí wa tì wọ́n mọ́nú yàrá àwọ̀ á ní ká má jáde síta. nígbà tí mo tún rìtáyà mo gbéyàwó mi lọ sílé mo páàkì gbogbo ẹrù wa láti Ìbàdàn lọ sílé nígbà tí mo kọ́lé mo ṣe ṣọ́ọ̀bù fún ìyàwó mi mo fún 300,000 pé kó máa fi tajà ATM card níbi tí mo fi sí ìyàwó mi tún lọ mú lẹ́yìn mi ó mú 300,000 lákàntì mi. ó jẹ́ 600. yes sir mo wá ìyàwó mi ta ló mú ATM mi ó lóun mẹ́ni tó mú o kìnìkan o bóyá ibi tí mo lọ ni wọ́n ti mú o mo wá lọ bá ṣífù mọ́mù ládùúgbò wa mo wá bẹ̀ẹ́ pé kó bá mi wo nǹkan tó ń ṣẹlẹ̀ kó bá mi bá ìyàwó mi sọ̀rọ̀ kò sí nǹkan tí ṣífù mọ́mù sọ ìyàwó mi ṣépè fún nǹkan mo tún lọ bá arọ́wàṣí ládùúgbò wa lọ àárọ̀ Monday arọ́wàṣí wa bá ìyàwó mi ó ní òun fi ìyá tó jáde nínú rẹ̀ bẹ̀ ọ́ àti bàbá tó jáde ó ní kó lọ bá ń kó ATM yà ó lóun kan ti parí bó ṣe sá lọ nìyẹn bó ṣe lọ kó ATM card mi fún àrọ́wàṣí nìyẹn mo ní o dẹ̀ sọ pé o mú ATM mi mo ṣàgbá mi ò sọ̀rọ̀ mo wá kọ́ àwọn ọmọ sí school wọ́n lo first time second time third time ìyàwó mi nílùú mi lókà bó tún ṣe kó gbogbo ẹrù padà sí Ìbàdàn nìyẹn mo tún sanwó school mi mo raṣọ mo ṣe gbogbo ẹ̀ mo tún gba ilé mi fún. ṣé àwọn pé àwọn yín jàre yín tó bá yàlè ṣé àwọn pé ìlẹ̀ jẹ́ ìyàwó yín yàlè ọdún tẹ́ gbà lọ́wọ́ ìyàwó yín tọ́dún mélòó tẹ́ fi jù lọ.
kan tí mo fi jù lọ lè ju bí 3 years. ọdún mẹ́ta. bẹ́ẹ̀. ń gbọ́ ọdún mẹ́ta wọn jù lọ. wọn ò ṣẹgbẹ́ mi sà bàbá àgbà ni wọn grandpa. ó ti wọ 40 mi dẹ̀ mo ń lọ sí 60 báyìí mi ò tí ì pé. àwọn sì ti wọ 40. ó dẹ̀ lọ́dún mẹ́ta lọ fi jù. 3 years wá ní. ṣé ẹ wá òkè sá. ẹ máa wá ara ìtìlágbára ọlọ́run bọ́ tí mo fẹ́ sọ pé ẹ̀yin lè fà á kí àwọn yín máa yàlè ṣé ẹ mọ̀ sá. kí ló dé tẹ́ ẹ sọ fún pé ẹ ti fẹ́yàwó tẹ́lẹ̀. ó mọ̀ sá. ó nígbà tó ń délé lòun kan mọ̀ ní wàá pè òun kíní kan o. irọ́ ló ń pa sá. ó mọ̀ gbogbo ọmọ mi ó mọ̀ gbogbo ìyá fámìlì mi kí n tó fẹ́ Àkúrẹ́ láti bẹ̀rẹ̀ sá. Àkúrẹ́ ni mo wà ọmọ Oǹdó ni nígbà tí mo wà lákúrẹ́ yẹn mo ra kọ̀tínà ńlá kan 95,000 naira sínú ọjà wa mo wá lọ fi ṣiṣẹ́ hairdresser mo ṣe freedom fún mo ra gbogbo irinṣẹ́ hairdresser fún mo ra deep freezer sí mo kọjá sínú rẹ̀ gbogbo ọjà tó wà ń bẹ̀ mi ìyàwó mi wà náírà kò lè proof ẹ̀ ibi tó wà. kí bó ń ṣe náà ní. bẹ́ẹ̀ sà mo tó wà ní outside duty ibì kan gbogbo owó tí mo rí owó sálárì mi mo ra tó báàgì ráìsì 10 Ṣàngó ni ìyàwó mi ti lọ ń kó kọ́bọ̀ kò lè sọ pé kò lè proud kọ́bọ̀ pé iye báyìí ló ń ta báàgì ráìsì 10 dèní. mo ń bọ̀ madam. sáàlájì. èmi mọ̀ pé tractor bàbá ò lè wọ́ bọ́dì engine tó lè wọ́ bọ́dì tí engine tó wà nù tractor bàbá ṣe é ṣe kó mọ́ lè wọ́ trailer bàbá kó mọ́ lè wọ́ bọ́dì nítorí èjì wọn àti bẹ́ẹ̀ tí wà disappointed nígbà tán fẹ́yàwó lẹ́yìn nígbà tí ẹ rí i pé wọ́n ti fẹ́yàwó pé kò lè jẹ́ ẹnìkan kí ló tẹ̀ kúkú fi bàbá lè tẹ́ fi ń yàlè lórí wọn. alájí ẹ ṣe sà ṣe rí gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn nígbà tí mo máa pàdé wọn Ìbàdàn bíbá ẹni pólì Ìbàdàn mo ti ṣe tán along the line ó ṣáà ní pé òun fẹ́ fẹ́ mi kíní kan bá ní òkè ṣé ẹ̀ tí màá rí ó lóun tí màá rí ó ní ọ̀dà àwa bọ̀rọ̀ lọ ó wá ní kí wàá bá òun lẹ́kọ̀ọ́ pé Èkó lòun ti sáf mo dẹ̀ lọ sẹ́kọ̀ọ́ mo lọ bá along the line nígbà tí mo wà lẹ́kọ̀ọ́ mo ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ nígbà tó wá yá ọlọ́mọ tí mo lẹ̀ jù mí lọ ó gba transfer lọ Àkúrẹ́ wọ́n ní èmi ò lọ sákúrẹ́ o Èkó ilé mi máa wà ó ní láyé mi ni mo mú ẹ wá mọ́ nígbà tó wá pé wọ́n ló mú mi wá òtítọ́ lọ́kọ́ mú mi padà ó ṣàkó gbogbo ẹrù mi ó kò lọ sákúrẹ́ ó wá fún ọ̀gá ẹ̀ nọ́mbà ọ̀gá ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní pè mí pé padà sísá ó dẹ̀ fáyìn o mo dẹ̀ fẹ́ rí ẹ kó yọjú sákúrẹ́ jọ mo bẹ èmi náà bá yọjú sí Àkúrẹ́ ó wá ní pé àbúrò yín ò tí ì má rí rí o kí ni má ní òkè àwa ń kọ́ntínú mo wá mo lọ sílé pọ́psí mi sì wà láyé ńgbà yẹn ńgbà tí pọ́psí mi wá wo ojú ẹ̀ sí ojú mi ó ní máa ní ojú ẹ̀ gbójú tọmọ mi lọ wà á ti níyàwó rẹ̀ ti bímọ ó ní rárá dájì òun ò tí ì mọ́rì kankan òun ò tí ì bímọ dáàdì mi ló dẹ̀ ń dìnnà ìfún mi ó ní rárá sàtọ́lé pé òun ò ní time inú gbólóhùn máa ń wà dáàdì wa ní òkè sí wàhálà níjọ́ ló máa ṣe introduction ọmọ yìí ó wá níjọ́ báyìí nígbà tó wá fẹ́ ṣe introduction ọ̀rẹ́ ẹ̀yọ̀kan ló mú wá kò sí fámìlì kankan tó tẹ̀lé nígbà wá parí yẹn ọmọ wọ̀ àbímọ níjọ́ nẹ́mì tí gbogbo fámìlì wá láti Oǹdó wá sákúrẹ́ pọ́psí wa ní right àti máa bẹ̀rẹ̀ pé fámìlì ọkọ ẹ̀dà mo ní dáàdì mi ìrẹ́ níbọ̀dì o ìrẹ́ nìkan kan o dáàdì wa pè gbọ́ kí ló dé fámìlì ẹ̀ ń kọ́ mo fẹ́ rí wọn àwọn ní dáàdì bàbá òun ti kú ìyá òun ti darúgbó kò lè wọ mọ́tò àwọn ẹgbẹ́ àbúrò ẹ̀ ń kọ́ wọ́n nípa àwọn ẹgbẹ́ àbúrò pé wọ́n sí láàrín àti pé everybody was in travelling àjùmọ̀ ní òkè sí wàhálà along the line à ń bá lọ mi ilẹ̀ parọ́ náà ó jẹ́ kí n kọ́ṣẹ́ ó dẹ̀ ṣe freedom fún mi ìyẹn wà bẹ́ẹ̀ sà ó ṣe freedom kí n dà after that kò tọ́jú mọ́ bó ṣe wà báyìí kò tí sanwó school àwọn ọmọ mi kò dẹ̀ sóúnjẹ kankan náà lé bá a ṣe dúró ìdá alájì ìyà ń jẹ ọ̀tá mi gan ìyà ń jẹ mí gan seriously mo lọ máa ń ṣe ọmọ ọ̀dọ̀.
ẹ̀yin sọ pé 50,000 ẹ fún ọ lóṣù. kò fún mi 50,000 aláàjì kò fún mi kankan bó ṣe wà yẹn kò fún mi lẹ́ni tí. 50,000 ni mo fún kò sanwó skul àwọn ọmọ mi bá ti ṣe wà yìí kò sanwó skul àwọn ọmọ 50,000 ni mo fún mi. out of 72,000 20,000 ló ti san owó skul ọmọ wọ́n dẹ̀ máa bẹ̀rẹ̀ exam wọn máa vacate by next month. 50,000 ni mo fún lóṣooṣù lówó oúnjẹ kò fún mi aláàjì kò fún mi 50,000. fún ọ̀dà. last month tá ìlò tán yìí 65,000 ni mo fún ìyàwó mi oṣù eléyìí mo fún 50,000. aláàjì june táwa yìí. mo gba salary mi mo fún 50,000 mo lọ sí school mo fún wọn 20,000 school. olùjọ mi mú. ó tún lóun fẹ́ máa ta pọ̀ mọ́ mo tún fún 200,000 kó máa fi ta pọ̀ mọ́ 200,000 mi mọ̀ bó ṣe ṣòwò mo ṣe ń sọ̀rọ̀ yìí onígbà tí àbúrò òun ṣe wedding lòun ná gbogbo owó sí wedding àbúrò òun. aláàjì ẹ má bínú kò sí nǹkan tó bá ti ń fẹ́ tí mi ò ń ṣe fún. mo fowó àtọmọdé yín lẹ́yìn ìdákun nípa fífẹ́ tó tá a fi wà lákùrẹ́ yẹn ó wá likely pé nígbà tí mo bí second born mi Elizabeth ilé popsi mi mo ti bímọ yẹn torí mi rí pé along the line popsi mi kú mo ti heavy gan nígbà tí popsi mi kú mo wá bímọ sílé wa ok o ẹ pé àwọn family yín pé mo ti bímọ torí ẹ̀yin ò sí lára ǹdí bọ̀dá mi ló dúró fún bàbá ọmọ ẹ jáde àwọn family yín dáàdi àrí family kankan o ó wá dà pé mo fẹ́ àkúdàáyà ààrẹ ní bọ́dì kò sẹ́ni tó wá ṣe ń gbọ́ mi nígbà mo tún bí tọ́jú wọn àwọn fámìlì yín kọ́ ẹni àwọn olólọ́kọ́ wá sà àwọn onígbó ọlọ́ọ̀gá àwọn aládàáda tó ń bá rìn torí bí ó ṣe wà ó ń fa igbó gidi gan ni sà ó ń fa igbó gidi ó rí tẹ̀bánú ẹ̀ lélẹ́yìí jọ́sìsì wà ń bẹ̀. wọ́n láwọn ọmọ gbó mọ́. mi ò mú nǹkan tó ń jẹ bẹ́ẹ̀. aláàjì irọ́ ló ń pa gbogbo ọ̀rọ̀ irọ́ ni. nígbà tí ó wá kúrò lákùrẹ́ ó wà nugbó ó wá ní pé òun gbọ́dọ̀ ṣe promotion o torí wọn fẹ́ release nugbó yìí bá ní òkè bọ́lẹ̀ fẹ́ ṣe lọ sí ó ní kí n choose mo ní ẹja ṣe síbàdàn ó wá ṣe promotion padà síbàdàn àwa lọ rent ilé. promotion àbí transfer. Transfer jàre sorry sir ó wá ṣe transfer alọ́dúnlá mi tí mo yàwó ẹ o gbogbo tí mo sọ yìí tí bá mọ ìyàwó ẹ kan náà fìyà jẹ mí torí tí bá mọ ní mi ní kọjá yé mi níbi tí mo dé yìí tí bá mo ti ń plan ẹ̀ pé nígbèsè ayé mi ní fẹ́ni tó ti níyàwó síbẹ̀. bẹ́ẹ̀ tó ń dorí. ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ torí mo fọwọ́ ìsọ̀yà pé ọlọ́mọ jẹ́ ń ṣìrìn ṣùgbọ́n ṣàkádàrá ìmọ̀ kò ṣe yí padà. ẹ máa gba kádàrá náà ní. ṣáà ń gbọ́ ládì àtúnṣe ló kù báyìí nísìn. nígbà tó wá kọ́lé ẹ̀ nílùú ẹ̀ aláàjì àwọn ọmọ fẹ́ bọ́ sí first time ó bá ní kí n já lọ sílùú pé òun fẹ́ lọ sílé o mo dẹ̀ ní òkè o ó yá já lọ a dẹ̀ débẹ̀ àwọn ọmọ bẹ̀rẹ̀ school first time ẹnìkan làwọn màmí ló ń bíbẹ̀ bó dẹ̀ ṣe ń kọ́lé yẹn lọ àbúrò ẹ̀ gbógun tán bílẹ̀ múlíká ó gbógun yẹn seriously gidi gan ó ní torí pé mi ni mò ń kọ́ bọ̀dáhùn pé kó má release owó fún mọ́ torí pé ó ń kọ́lé wọ́n lé mi ò lọ́wọ́ sí ó kọ́kọ́ mú bàdá ìnáwó gba lójú ó nà á eléyìí náà nà á bí yẹn ṣe lọ kó gbogbo àwọn ẹ̀wà nìyẹn wọ́n dìrọ̀ mọ́ wọ́n nà ẹ̀jẹ̀ bẹ́ lórí ẹ̀ báyìí ibẹ̀ làbúrò náà ti mú mi tó fún mi 40 pé ó sàpọ̀ lọ́mọ lọ́wọ́. so alọ́dúnlá aláàjì nígbà tó wá fẹ́ ṣí ilé yẹn ló wá ní pé àlejò ń bọ̀ o ó lálejò ló ń bọ̀ sà ó ní Buhari fọkàn ìbalẹ̀ ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi ta ni not know pé ọkọ̀ Bísọ́lá arrange àwọn family already bí ìyáálé ẹ̀ ṣẹ̀dẹ̀ ṣe dé tó ń gbẹ́sẹ̀ pọ̀pọ̀pọ̀ ẹ̀ wọ́n ti pé everybody sínú sitting room. ìgbà ìyàwó ṣé ọkùnrin yóò sọ fún ẹ pé òun ti má rìrì ni mo nílẹ̀ tí màá wọ̀sùn lélẹ̀ tí màá bá ti sọ fún mi kí Ọlọ́run fìyà jẹ mí mo ní kò sọ fún mi o ọwọ́ àbí ọkọ gbọ́ pé ọkọ ó sọ fún ìyàwó ìpò tí níyàlé síbẹ̀ ni ó níwájú làtọ́lọ́ ó lóun ò sọ fún ó ní kò mọ̀ Ọlọ́run ní ìmọ̀ ibẹ̀ nìyálẹ̀ tí wàá dà pé ṣé gbogbo ọmọ tí mo bí fún yín ṣé wọ́n jábọ́ látọ̀run ni ló fi ń sọ pé òun níyàwó síbẹ̀ wọ́n ṣàparí kẹsì yẹn wọ́n ní pé ìyàwó ìyálé fàyàwó ẹ̀ mọ́ra ìrọ́ ló ń pa gbogbo ọ̀rọ̀ tó sọ fàyàwó ẹ̀ mọ́ra ṣé ń bá àlàjì kò sí òótọ́ kankan. ẹ máa kọ́lẹ̀ ní ó ń ṣe yín ni. fàyàwó ẹ̀ mọ́ra. ìwọ ni gbogbo tí sọ̀rọ̀ ní sọ ló ń pa kò sí òótọ́. ta ló wá rẹ̀ náà amẹ́tẹ̀ẹ̀ta. ojú mi rí o ojú mi rí gan. irọ́ ló pa. ìyàwó méjì mo ní ìyàwó mi àkọ́kọ́. gbọ́dọ̀ ṣe wà yẹn. ìkẹta lélẹ̀. irọ́ méjì òun ní kejì. alájì ṣé ẹ pẹ́ wọn sójà ìyàwó kan ò bímọ fún ọ
àbúrò ẹ̀ ló wá tú àṣírí everything fún. ó mọ̀ irọ́ ni. ní ìmọ̀ àmọ́ ọmọ ó ti kọ́kọ́ ní ọkọ kan tó fẹ́ o. àwọn ìyàwó tó ti ní. ó ní ọkọ kan kí ìyàbúrò wa sọ fún mi pé ìwọ nígbà tájà yẹn ó lè gbénu lé ó ń bẹ mi sọ ṣé ìwọ ìyàwó ojú títì ṣèbí títì náà ti rí ẹ ẹni tó mọ̀ níyanu ro ó níyàwó tó dúró ti bọ̀ dáhùn. ìyanu rúbọ ṣe bí Christian ni. gbogbo ọmọ Muslim ni mísà ìyàwó mi àgbà Muslim ni gbogbo ọmọ ẹ̀ Muslim ni nígbà tí ilé bímọ ṣọ́ọ̀ṣì 3 ló ń lọ mo dẹ̀ stop ẹ̀ pé mọ́ṣáláṣí ni ká máa lọ agídí ló fi ṣe. sẹ́yìn lọ mọ́ṣáláṣí ni. mo kírun déédéé sá. ẹ bọ́ ẹ mọ̀ pé Christian ni kẹ́ tó fẹ́ náà. bẹ́ẹ̀ sàbẹ̀ á ṣẹ́ǹjì sí religion mi. ẹ ṣe ẹjọ́ ládé ń bẹ́ẹ̀. mo sọ fún kò gbà agídí ló ń ṣe. rárá o kò gbà. ṣe ẹjọ́ ládé ń bẹ́ẹ̀ kẹ́ tó fẹ́ ra yín. mo sọ fún mo bá sọ pé Muslim ni mí. òun náà dẹ̀ sọ pé Christian ló. mo ní Muslim la máa ṣe pẹ̀lú mi bẹ́ẹ̀ ńgbà tó bímọ àkọ́kọ́ ṣọ́ọ̀ṣì ló gbé lọ sí ó bí kejì ṣọ́ọ̀ṣì ló gbé lọ sí. ìgbà tó sọ tẹ́lẹ̀ pé Muslim ló mọ̀ ṣe pẹ̀lú yín ó dẹ̀ lóun ti gbọ́. òun ló gbà ó gbà bẹ́ẹ̀ ẹ gbọ́. Aláàjì ó wá ṣẹ́ǹjì. bó ṣe wà yẹn ó ṣẹ́ǹjì. onírọ́ ni o ẹ bá mi mú máàkù tó lò fún mi ó yóò jẹ́wọ́ o onírọ́ ayé àti ọ̀run gbogbo láìfù ẹ̀ irọ́ ni o Aláàjì ṣé wàá nígbà tí mo pàdé Aláàjì ẹjọ́ ẹ má bínú nígbà tí mo ẹ má bínú Aláàjì nígbà tí mo pàdé Jimoh Ganiyu ṣé ẹ gbọ́ mi mo ń lọ church ó dẹ̀ ń tẹ̀lé mi lọ sí church ṣé ẹ gbọ́ sà wọ́n lè ń tẹ̀lé àwọn lọ. mo ń lọ church kódà ó fọ inú rẹ kọ mo ń lọ church ó ń tẹ̀lé mi lọ sínú church àjọ lọ church yẹn ni kò ẹ bá sọ mi ó ní bàbá òun ni Muslim kí ló kàn òun ò kì í ṣe Muslim pé bàbá òun ló convert pé torí pé Babalọlá ló ń jẹ́ pé bàbá òun convert ṣé ó nígbàgbọ́ bàbá kò lè gbọ́ mọ́là pé àjọmọ̀ lọ church ni church ni mo ti ṣe nẹ́mi ọmọ mi first born ó dẹ̀ tẹ̀lé mi débẹ̀ ààrẹ bí ẹ̀ kankan so nígbà tí àbúrò wa ń sọ fún mi tíjà yẹn ṣẹlẹ̀ ní ìlú ẹ̀ Èkìtì ní Ìyìn ní Òkè Tóró àbúrò ní láti máa sọ fún mi pé wo yagodi wọnú lé dáadáa gbogbo ọmọ tó bí yẹn ọmọ àlè ni kì í ṣe bọ̀dá mi lóbi fún torí Yamiru àtàwọn tó ti bímọ fún àwọn alámọ̀ gẹ́gẹ́ bí ìyàwó wọ́n wo ilẹ̀ tí ọkọ ẹ̀ kọ́lé sí ilẹ̀ fámìlì ni o ẹ̀ tí ì rí ilé gbé o torí kí ni ilé bàbá rẹ̀ ilé tiẹ̀ ló wà lẹ́yìn àwọn area àtijọ́ táwọn tó fi ilé alámọ̀ nǹkan kan típàánù wọn ti gíran ibẹ̀ ló lọ kọ́lé sí nílùú àwọn àjẹ́ ṣé ẹ̀ ń gbọ́ mi nígbà tó dẹ̀ kọ́ lẹ́yìn àbúrò wa sọ fún mi pé nígbà tó wá ń bá mi jà bó ṣe invite àbúrò ẹ̀ Jọkẹ́ láti Èkó ó ní kó máa bọ̀ pé Yàgòdù bá ń jà Jọkẹ́ dẹ̀ dé báyọ̀ kí ló tó fi ń bá àǹtí mi jà mọ́ ní èmi bá àǹtí ń jà àǹtí àti ẹgbẹ́ ẹ̀ ló ń jà ń gbọ́ pé Jọkẹ́ máa bọ̀ wọ́n ti fi ìpè wọ́n ti rílé pé ọkọ wọn ti kọ́lé máa bọ̀ ó bá mu wọnú ilé yẹn lọ ẹ pé ó fèsì ara wọn ni ó fèsì ilé bàbá ẹ̀ báyìí wọ́n ní máa bọ̀ Jọkẹ́ òkúta náà sí síbí ìyẹn ní bọ̀dá láìsí òkúta náà sí síbí ìyẹn ní bọ̀dá Sunday àṣà inú ilé yẹn òkú ti yapa inú ilé yẹn Aláàjì Jésù Kristi òkú yapa níbi tó lọ kọ́lé sí torí kí ni kò ralẹ̀ ilẹ̀ tí bàbá ìtọ́ ló fún un pé tó fi jogún ó sì ń ṣe ìran kan polygamous family ló ti jáde ìyàwó kankan ni bàbá ẹ̀ ni ó dẹ̀ ní pé ilẹ̀ tí bàbá ẹ̀ fún ẹ òun ló kọ́lé sí bàbá tí wọn náà ní márùn ìyàwó ní bàbá ẹ̀ ní onílẹ̀ tí bàbá ẹ̀ fún ló kọ́lé sí wọ́n máa wá sọ wípé ó tí ì rí lẹ́gbẹ́ o ìkan nínú ọmọ fámìlì yẹn ọmọ ẹ̀gbẹ́ tó wà nílàwẹ̀ ó ní ó ga o ṣé torí pé dáàdì náà ti kú báyìí ni dáàdì ṣẹ̀ṣẹ̀ wá kọ́lé sí gbogbo ilẹ̀ báyìí ìwọ wa ló fẹ́ jẹ́ títí wọn. àwọn ni ilé tá a kọ́ yìí o mo ní ilé fámìlì lẹ́kọ̀ọ́ ilé òkè ṣe lé ìyàwó àtọmọ rẹ̀ Aláàjì ti bá sùn lé yẹn ẹ̀rù mọ̀ bà mí ni láìgbà tí mo ti gbọ́rọ̀ yẹn àyà mẹ́mọ̀ ṣe kì mí ní lè sùn. nígbà tá a bó dẹ̀ gbógun tí mo rìn síbí abu mi àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ sí mi ó gbé kẹ́sì yẹn lọ sí police station àwọn ọlọ́pàá dá sí bíbẹ̀ yẹn o. àwọn fámìlì wa ni pé wúrò ń bẹ́ o má ti jàkà pa ẹ́ torí tí àbúrò ẹ̀ bá lọ bù ẹ́ lẹ́sẹ̀ along the line nígbà tí ìyàwó ẹ̀ wá lẹ́gbà yẹn tó sílẹ̀ yẹn ìyàwó yẹn lo 1 week. ṣé ẹ lè sọ Ondo kẹ máa fẹ Ondo lójọ́ lọ láti fi tẹ bá dé. òkúta ẹja kí n sọ̀rọ̀ náà. ẹ tí àyẹ̀ sọ Ondo ẹ má sọ Ondo. ẹ ọ̀dà ìyálé yẹn ó lo 1 week nínú ilé yẹn along the line àwọn ìmọ̀ọ́mù wọn ládùúgbò. along the line ṣé. nígbà tó jí owó mi. àwọn ìmọ̀ọ́mù. along the line mo ní ọ̀sọ̀ Ondo sọ Ondo ló tún sọ. ok Aláàjì
so ní pẹ̀lú bá ṣe sílí nìtàn ayé lọ ọ̀sẹ̀ kan ní inú lì so ọ̀sẹ̀ kan nínú ọ̀sẹ̀ kan ni àwọn ìmáàmù ẹ̀ ládùúgbò àwọn kó àwọn wá sínú ilé wa bá ṣe wá náà wọ́ọ̀kù sínú ẹ̀ fi Jímọ̀ ó yàwó ẹ méjèèjì jáde ó de o ọkọ mi ọ̀dà mami god mami nírù ó yà ká wá o àwọn ìmáàmù ti wá wọ́n wá pè sí panel wọ́n wà láàrin wọ́n wá bí mi pé ṣé ọkọ ẹ tó ó ní kí lórúkọ ọmọ mi mo ní gold ó ní bó ló ṣe máa jẹ́ gold kò lórúkọ muslim ni. ẹ ti ń sọ Yorùbá padà yí padà sóńdó. mo ní wọn ò fọmọ ní orúkọ muslim torí pé wọn ò pa ẹran súná sọmọ mi ò lórúkọ muslim mo ní gold ni ọmọ mi jẹ́ wọ́n lè yẹ kó lórúkọ muslim bó ló ṣe máa jẹ́ mo ní aláàjì mo ní church náà ń tẹ̀lé mi lọ ọlájọ ń lọ church ni máa yẹn wá ní pé àwọn síbi láì pé bó lórí Jímọ̀ ó ṣe máa bẹ̀rẹ̀ nínú ìjọ ó wá ní láti èní lọ ìyálẹ̀ muslim ni ìyálẹ̀ wọn ni pé wọ́n ti sọ fún aláàjì torí kì í kírun kì í ṣe kankan ó kàdà pé ó jábọ́ látọ̀run ni kì í ṣe anything àwọn ní pọ́kè láti ọ̀la lọ mú ìyálé mú ìyàwó ẹjọ́ wa máa kírun ní inú mosque ṣé ń gbọ́ ọ̀dọ́ bó ṣe di àárọ̀ ọjọ́ kejì nìyẹn mo bá rí torí ọ̀dọ̀ ìyálẹ̀ yẹn ló ń sùn mo bá rí tán ṣe kúbẹ́kúbẹ́ kọ́kọ́ lọ wẹ̀ ń bẹ túrùmù náà nígbà tí kò di mọ́ṣáláṣí wọ́n lọ kírun wọ́n fẹ́ mi ilẹ̀ torí kò pè mí nígbà ọdún ọjọ́ kejì náà wọ́n tún ṣe bẹ́ẹ̀ ṣẹ́rí ọjọ́ kẹta aláàjì ẹ̀jẹ̀ bù lára mi o torí ìrònú fẹ́ pa mí pé ṣé wọ́n tán fọwọ́ àfi mi ṣe ń lù wọ́n lélẹ̀ bí mo ṣe rí pé mọ́ sí mi nìyẹn pé mọ́mì ara mi ò gbà mọ́ o wọ́n ní mò ń lọlé wa mo fẹ́ lọ ṣe Christmas ó ti jẹ́ December time. mo dé ọ̀dọ̀ yín lóńdó náà. Oǹdó tán Yaba lóńdó tán. Yaba ni. bẹ́ẹ̀ sà. èló ló jí láàkáǹtì. mo dẹ̀ gbéra. bẹ́ẹ̀ mo kẹ́ra di. bẹ́ẹ̀ sà. owó tó jí láàkáǹtì mi ò sọ o. mo dẹ̀ gbéra ó di ìlú mi ibẹ̀ mo ti wá ṣe Christmas mo wá sọ pé èmi ti lọ o mo ti padà sí Ìbàdàn torí àti kẹrù nílé tá à ń gbé Ìbàdàn bíbí. mo ti kó gbogbo ẹrù lọ síbi sẹ́kìtì. ṣé ẹrù wá padà wá àti kẹrù aláàjì torí owó ilé wa sì wà ń bẹ̀ 3 months péré ni mo lọ lẹ́kìtì tí mo fi wá padà sí Ìbàdàn. ya gold. sá. ẹ fẹ́ máa yìí mọ́. aláàjì wàhálà ẹ̀ pọ̀ òun ló ṣe lé mi mọ́gùn. ok ní sùúrù ẹ sọ̀rọ̀ sí microphone bàbá kìtì. irọ́ ló ń pa aláàjì. ní sùúrù bàbá ṣé ẹ fẹ́ wọ́n máa yìí mọ́ àbẹ̀fẹ́. ó ti lóun ò fẹ́ mi mọ́ o. nítọ̀dọ̀ tí yín kọ́ sẹ́yìn ó fẹ́. kọ́ńdékàlù kókó wà lórí ọwọ́ aláàjì torí. aṣọ wo ní jábọ́ tẹ̀ mú. mi ti sọ̀rọ̀ débẹ̀ sà. ọjọ́ ẹ tún sọ̀rọ̀ débẹ̀. bẹ́ẹ̀ ọjọ́ Sunday ọjọ́ tí mo dé sà. ní sùúrù sóòsà fẹ́. aláàjì. aláàjì. bàbá gold ṣé wàá fẹ́. ó ti lóun ò fẹ́ mi mọ́ sà. tọ̀dọ̀ tí yín. mi kọ́ tẹ́lẹ̀ mi ìbàjà tẹ́lẹ̀. disi náà ẹ̀kọ́. mi ìbàjà. orí bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ ńgbà tẹ́ ẹ dé. ẹ sọ pé ẹ̀kọ́ fẹ́yàwó yín mọ́ o. ẹ dẹ̀ sọ pé kí n bá yín bá sọ̀rọ̀. ọjọ́ tí mo dé. ní sùúrù. ya good. sàlájì. this man still wants you. ojú ẹ wà ń ta. wọn àlẹ́ sì pé káfí wọn fẹ́ kẹ́ ẹ lọ wọn fẹ́ fẹ́ yín wọ́n sì nífẹ̀ẹ́ yín. aláàjì ẹ ní sọmọ nù. àmín. ọmọ yín ò ní ṣíléyà o agbára Ọlọ́run mo dẹ̀ mọ̀ pé ẹ máa ń tún orí olórí ṣe ni ẹ̀ ń jẹ́ kórí olórí bàjẹ́ o. bẹ́ẹ̀ni. ẹ bá ń tún tèmi ṣe ju ẹ ṣàánú bí mo ṣe wà yìí mi ní interest mọ́ ẹ mọ́ torí kí ni tí mo ń pass through frustration yẹn ti pọ̀ jù o ò sanwó school ọmọ o ò fún wa lọ́wọ́ oúnjẹ oṣooṣù lébọ̀ mi ìyà ń jẹ mí gidi gan ni mo ń ṣerú mo ń ṣe ọmọ ọ̀dọ̀ mo ń ṣe cleaner iṣẹ́ tó yẹ kí n máa ṣe ibi tí bá dẹ̀ ti ń ṣiṣẹ́ gidi máa ní máa lọ disgrace mi bẹ́ẹ̀ ni pé aṣẹ́wó ni pé wọ́n ń dó mi ni. ìsọdún ẹ̀ rí. gbogbo ìgbà tó bá ti wá sílé the last time ní December ó wálé aláàjì bọ́kọ̀ mi ṣe ń bọ̀ bó ṣe ń bọ̀ báyìí torí kò kì í pè mí nígbà tó bá ń bọ̀ nílé kì í pè mí dámọ́ ní ẹ máa pè kí ló wà ń bẹ̀ ìyàwó mo ti ń bọ̀ bá mi dáná lẹ̀ àbí kílẹ̀ jẹ́ ọkọ̀ jọ ṣàánú mi. mama gold. sá. ẹ̀mí yín ti ṣí lọ́dọ̀ bàbá yìí. ó ṣí o
last born gan tó bí fún mi ó lè mi kọ́ lónìí. Mama good. Sir. Wọ́n gàjí skélébé pé àwọn náà fẹ́ bá sọ̀rọ̀ bá ń gbé. Hello sir. Àjídìgbò wọn bá sọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ ni sir. Ẹ má bínú sá pé mo pè ní wa lẹ́sà. Yes sir. Sísítà mi kan ní sọ̀rọ̀ kan ní Ondo State sá. Okay sir. Ẹnìkan bá ọmọ rẹ̀ sunkún tí ìjọba 6 years lọ. Wow. Ó gbé sórí àgbélẹ̀ pàṣọ àwọn ọlọ́pàá dẹ̀ tó fi ilẹ̀ wọn ni kó máa lọ. Wow. Bẹ́ẹ̀ ni sá. Ní Ondo State. Bẹ́ẹ̀ ni Ondo State dání. Níbo gangan ní Ondo sir? Ní ọ̀rẹ́ mo dẹ̀ máa ń fọ́lọ̀ program yìí dáadáa ní ọ̀la ẹ̀. Ọ̀rẹ́ kódà wà lórí program báyìí ẹ mọ̀ tó ṣẹlẹ̀. Tòrọ́ ọmọ Ìbàdàn ni mí. Ẹ pe nọ́mbà yìí ní aago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́wàá lálẹ́ ká bá yín sọ̀rọ̀. Okay sir. Yes sir. Aláàjì tó bá ti ń bọ̀ lé kí n pè mí akọ́ndédé àpẹ ni má ní ìwọ kọ́ Ọlọ́run dá ẹ̀ pé mí kémi náà bá fi ẹ̀mí sọ́nà kí n bá gbàdúrà kó lè gún láàyò you can have accident anytime wọ́n bèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé ọkọ ẹ̀ ń kọ́ mi ní mọ ibi tó wà. Àbí kán má bàa. kán má tẹ lọ kidnap ẹ̀ gan sef. Àbí kán má bàa ka yín mọ́ ní tẹ̀ ń ṣe lọ́wọ́. Brother èmi kọ́. mo ti ka mọ́kùnrin lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tí mi ò ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀. Ó yá jẹ́ ń gbọ́ yẹn. mo ti ka mọ́kùnrin lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tí mi ò ṣe nǹkan kan. Nígbà ọba ọ̀tàlẹ̀ kọ́kọ́ ká wọn mọ́. mo orúkọ ọkùnrin hùn mo ká àwọn méjèèjì mọ́ nínú ilé. Ní yàrá yín. Bẹ́ẹ̀ ni. Kí ló ń ṣe? àwọn méjèèjì ṣàjọ inú ilé nínú yàrá mo ká wọn mọ́. wọ́n sọ ọjọ́ jókòó. inú yàrá mo ká wọn mọ́ lórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ kí n má commit ara mi ò ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀ ó lọ another time again mo ká mọ́ mi ò ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀ fóònù ẹ̀ mi ò mọ sign tó fi sí fún ẹ̀ wọ́n ṣí fóònù ẹ̀ fún mi gbogbo mẹ́sẹ̀gì tó ń kọ sókùnrin I love you and this gbogbo ẹ̀ ni mo ṣí wọn mi ò ṣe nǹkan kan pẹ̀lú ẹ̀. wọ́n kọ I love you sọkùnrin. bẹ́ẹ̀ sà. Mọ́mí gold. Wọ́n kárí mọ́ orí bẹ́ẹ̀dì pẹ̀lú ọkùnrin. Mọ́mí gold. Dáàdì gold láwọn máa fún yín ní 50,000. Kò fún mi 50,000 rí o. Kò fún mi lọ́wọ́ tó níbo. Lóṣooṣù. Kò fún mi láyé. Ṣáré last month rí gan sẹ́fù. Alájì, máa tí mo sọ pé ọlọ́pàá yẹn. Ó bá mi pè many times pé dáàdì gold ìyá ń jẹ́ obìnrin yìí. Ìyàwó ẹ̀ ló máa ń fún wa lóúnjẹ nulẹ̀. Ìyá gold. Ta Alájì. Àṣé wọ́n lè parọ́ ni wọ́n lè fún ní. A ní gbogbo ara wọn Alájì irọ́ ni tẹ́ bá rí nǹkan tẹ́ lè fi gbogbo ara wọn irọ́ gidi irọ́ ló fi bá mi lò títí mo fi bímọ fún bí mo ṣe wà yìí. Owó tẹ́ máa ń fún ọ lóṣooṣù transfer ni àbí cash. Ìgbà mi mo fún cash ìgbà mi mo fún transfer. The last month this month ẹ ti fún wọn. Mo ti fún sa. Transfer rẹ fi ṣe àbí cash. Cash ni mo fún. Níbo lẹ ti fún wọn. Inú ilé ni mo ti fún Aláàjì nígbà tí mo dẹ̀ tún dé owó kan tó wà lọ́wọ́ mi 35,000 nínú 36,000 mo mú 1,000 nínú ẹ̀ mo kó 35,000 fún ìyá gold ọjọ́ tí mo dé yẹn mi ò jẹ nǹkan kan sùn lọ́jọ́ tí mo kówó yẹn fún ìyá gold ebi pa mí mọ́jú ọjọ́ òun ni ó dẹ̀ sún oúnjẹ tí mo bá tó wọn tọmọ ẹ̀ jẹ kò fún mi kò ṣe pẹ̀lẹ́bi ni mo sùn mọ́jú ó wá da ọjọ́ Wednesday sà bí ìyá gold ó ní ó mú kéde sí síbí. mo bọ̀. Ìyá gold. Sá Alájì. Lóòótọ́ lẹ sọkọ yín báyìí tẹ̀ fún oúnjẹ. Alájì tó bá fowó lè àjẹun. Ìgbà mi àṣebẹ̀ kò ní fẹ́ràn sóúnjẹ fún mi. Nígbà ló ti jẹran láàsì nínú ilé rẹ ṣé o lè rẹran láti gbà tí mo láti bí 3 years to 4 years now ṣé o lè rẹran kó fi ṣebẹ̀ o lè ṣebẹ̀ náà torí o sọ pé gbà lọ́fẹ́ lè ṣebẹ̀ láyé rí kò possible. Ìyá gold kí ló tẹ̀ wá kúkú kúrò lọ́dọ̀ ọkùnrin ẹ máa treat wọn náà. mi máa treat Aláàjì ìwà rẹ̀ mi máa treat ẹ bó ṣe ń treat mi gan sef gbogbo family mi ló mọ̀ náà mọ́mísì mi gan mọ̀ mọ́mísì mi mọ̀ báwọn fẹ́ sọ̀rọ̀ tán pé kí n kúrò lé ọkọ ni later mọ́mísì mi sọ pé ká ló mọ̀ ni òun dẹ̀ mọ̀ but òun ẹ mọ̀ pé ìyá abiyamọ òkè sọ̀rọ̀ tán pé kúrò lé ọkọ. ẹ ti ná sẹ́ẹ̀ta ẹ ti ń yàlè. èmi ò ń yàlè mi ìyàn orí Aláàjì kò sí kákùnrin má mẹ́rẹ́ ẹ̀ tó fẹ́ pọ̀ kọ́kùnrin lẹ́ẹ̀mejì Aláàjì tó bá ti wọlé tó bá ti dé àwa pe ọmọ mi méjèèjì yẹn ó yá come who is your father who you are the one
Who is paying your school olúwa fees? kó wọn fún bàbá mi ò lè kọ́ ló bí wọn. Tell me now, if you don't tell me, I will beat you. Did your mommy bring man to this house? Money had to go do. You don't share for me. If you don't bring one, kò tí yẹ ká my expose sí kíní tó ṣe. Kò tí yẹ ká my expose sí. Alhaji, ṣáájú tó wá ṣẹlẹ̀, HM school wọn wá pè mí. Mami gold, mo ní mọ ọkọ yín náà ń bá yín sùn lórí ṣíà. Omijé dẹ̀ jábọ́ lọ, mo ní àìsàn ẹ̀pà fóun. Ẹlẹ́ẹ̀kejì, woman yẹn tún pè mí. Ó ní mami gold, ọkọ yín sọ pé ọkọlọkọ lẹ fẹ́ pẹ́ bá wọn gbọ́bẹ̀ kaná. Wọ́n ní mi ò fi parọ́ mọ́. nígbà tó wá já mo wá sàlẹ̀ fún mọ́ ẹ̀ mo máa ní pé àbó rí ọkọ yín gan tí ẹ̀ gbálẹ̀ ń bẹ́túmù ni mo ló gbálẹ̀ gidi gan ni o torí kí ni kò gbádùn woman ẹ̀ wá sọ pé Daddy Gold ẹ fọwọ́ ara yín dalẹ̀ ara yín rú torí kan tí woman yóò ṣe ló ń fi allegation yẹn kan ó máa expose mi nínú school a gbé mi lọ sínú school ọlọ́mọ sọ̀rọ̀ ìyàwó mi orí sí fòkọ́ lójú mi fún ẹ̀ a máa blink ìyàwó mi á dẹ̀ lọ sínú bathroom inú tọ́lẹ̀tì kí lórúkọ ilé tó máa ń ṣe yẹn a ní kẹ́ẹ̀dì ara ẹ̀ sínú kí náà máa ń ṣe dárúkọ ìwọ dárúkọ a tilẹ̀kùn sínú bathroom bá ṣe gbé fóònù tá a ṣe máa. fún ta ni ṣé wọ́n ni mo ṣe fún bẹ́ẹ̀ sà aṣọ ara ṣé wọ́n ni mo ṣe fún ṣé wọ́n ni mo ṣe fún Alhaji inú tọ́lẹ̀tì ẹ̀ta ni wọ́n ṣe fún. èmi ò mẹ́ni tí mo ṣe fún omi rẹ́ nìkan kan o tọ́lẹ̀tì ló ti ń rìn sí ìfowópamọ́. mi ìṣe rí o bóyá ó dẹ̀ rí mi ni omi ò mọ̀ torí kan mi ìṣe rẹ̀ rí o lẹ́tà mi gbọ́. tó bá dẹ̀ ti ń bílíìgì báyìí. Alhaji tí fóònù mi ò bá ní ìgbà ẹ má gùn ni. ok ẹ ti wà justified. àti ń wọlé bàbá adé máa yọ̀bùn alọ́wọ́ kí. pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí àwọn pálọ̀ àwọn yàrá. àwa ò káyàwó yín mọ́ ibi tí wọ́n ti ń bá ṣe àjọ ìṣekúṣe bọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí ti justify yín pé ìyàwó yín ń ṣèṣekúṣe. ó ń ṣèṣekúṣe sà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń ṣe sọ. ó ń ṣèṣekúṣe. ètò yẹn sì fi mọ́ báyìí tí bá ṣèṣekúṣe ewì náà Magun níbo lẹ ti ṣe. sá ṣe Magun mi ò ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ sá ọjọ́ tí mo dé ọjọ́ Wednesday ìyàwó mi mú kínní ẹ̀wọ̀n attachment ó fi sí ṣíbí oníṣẹ́ oògùn tó ṣe wá sí lílé èdè ni mo ti ẹ̀ ń pè bí mo ṣàjú síbi kan nìyẹn àgbà tó dọjọ́ ọjọ́ Wednesday ń bí yàgòdì ó tilẹ̀kù ó là para wa sí lílé nínú ó mọ̀ bẹ́ẹ̀ mo gbọ̀ bẹ́ẹ̀ ojú kí ìṣẹ́gbẹ́ kan ó ṣe ẹ̀wọ̀n gbogbo aṣọ tí mo wò lẹ́yìn ìgbà tó ya gbogbo aṣọ mọ́ mi ẹ̀yìn ìgbà tí tó fún mi á ju 50 ẹ̀yin tó gún mi lẹ́yìn mi ájú 10 mi ìṣebele mo ṣá àwọn èèyàn mo ṣá ń pè ìgbà táwọn ń kanlẹ̀kùn mo ṣá wá kí ibi tí kí n wà mo ṣílẹ̀kùn káwọn èèyàn lè wọlé ká má lọ ṣe ra wa léṣe sínú yàrá. kẹ mọ̀ sí ra yín níta àbí kí wọ́n mọ̀ pa yín. sínú yàrá ńgbà tó wá sọ pé onímàgò ni mo fi sára ó dẹ̀ ṣe nǹkan oṣù torí ọjọ́ tí mo dé gangan ojú mi mo ṣe ń gbé báàgì báyìí dé ó pe neighbor ẹ̀ ó ní kó fún mi toilet roll ó lóun ṣe nǹkan oṣù. ńgbà tí ìjà yẹn wá ṣẹlẹ̀ ó ní Magun ni mo mú sọ́nà mo ní kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ kò sí pé tí mi ò ṣẹ́ ó wá yọ kíní tó fi sí menstruation ó ní kí wàá máa bá òun sùn mo ní báwo máa ṣe máa bá ẹ̀ sùn pẹ̀lẹ́ jẹ́ mo ní tábà tiẹ̀ fẹ́ ṣe àwẹ̀ àá jẹun ó ṣàní dandan mo gbọ́dọ̀ bá òun sùn. ìgbà tó wá síbí nígbà tó sọ pé Magun ni mo fi sí lára nígbà tó wá síbí ibi náà ti sọ fún wa wọ́n ní ká lọ bára wa. èmi mọ sọ fún yín mo ní ẹ lọ bára yín sùn. ó wọ ṣòkòtò mẹ́ta ó tún ta nǹkan míì mọ́ bíbá yìí. kó tó gbà fún mi mo ṣe báyìí kó tó gbà fún mi agídí mo fi bọ́ ṣòkòtò díẹ̀ ìgbà tí mo kọ́kọ́ ṣe àkọ́kọ́ mo ní kí n ṣe kò fún mi láyè mo ní ìwọ tó ní mo fi Magun sí ẹ Magun ṣe mi ò rí Magun o mi Ọlọ́run lẹ́dàárí mi ò ṣe é rí o mo ní ọmọ tó o bí fún mi kò sẹ́ni tí mo sí gbẹ́rẹ́ fún rí mi ò ọṣẹ dúdú mi ò fi wẹ̀nu lérí kẹ̀bẹ́ àbí mo mú ẹ lọ sílé olóògùn rí ẹ béèrè lọ́wọ́ ẹ kò sí nǹkan kan tí mo lò rí. ẹ ti bá wọn ṣe pọ̀. bẹ́ẹ̀ mo bá sùn bẹ́ẹ̀ kò sí Magun tó mú mi ò ṣe nǹkan kan tó jọ bẹ́ẹ̀ sí. no ẹ jẹ́ confam mami good. sir. ṣé ẹ̀sìn lájọṣepọ̀ lóòótọ́. ó ṣe lálẹ́ ọjọ́ lálẹ́ àná. àná fún wa láyè bí ká lọ ṣe ṣòkòtò 3 ló wọ̀ aago 12 ni mo ṣẹ̀ṣẹ̀ ráyè gan. mami good. sir. what are you trying to do. ó ní ìhun nígbà kí n gorí wọn. kí ló dé tún wọ ṣòkòtò 3. 3 ló wọ̀. ẹyọ kan pé mo wọ mi wọ ṣòkòtò 3. 3 ló wọ̀ tí n bá parọ́ mọ́ kọ́ lọ́n bá kó dá mi lẹ́jọ́. sọ èké wọ ṣòkòtò gan rárá. agídí torí bí náà ti fún wa lọ́ọ̀dà pé ká lọ bára wa ṣe pọ̀ agídí 12 kọjá gan kí n tó lè rọ́nà ṣe mo fa ṣòkòtò díẹ̀ fa. ok mami good.
Aláàjì. mo ní kí sọ yẹ kẹ́ ẹ lè wọ ṣòkòtò ẹyọ kan gan. Aláàjì ṣe rí gbogbo ilé tó ń ṣe yẹn gan ṣé ìdùnnú mi ni màá fi làdí mi sílẹ̀ fún. bẹ́ẹ̀bí náà ti sọ fún wa. ọlọ́run ti lẹ́mi Magun náà. bí náà ti sọ fún wa pé ká lọ ṣe mi ò dẹ̀ ṣe ọkọ tó lẹ́mi Magun owó àṣà pé ìwọ náà fẹ́ ṣe kí ló ń ṣe ṣé ìdùnnú mi ni. ibi náà ti sọ fún wa pé tó nǹkan bá jẹ ìdùnnú mi ni á mú mi. èmi tẹ́mi ń sọ fún Aláàjì má ní òbúdọ̀ lọ o àti tó bá jọ kíní tó fi sí mi lára yẹn tó bá rè kúrò lórí mi nìkan kó lọ mú ẹ̀rẹ̀ wá ibi tó ti ṣoògùn yẹn kó lọ mú ẹ̀rẹ̀ wá torí kíní mo ti ń wọ́ra mi pé ṣóòkù ló dúró yìí. mami gold. Aláàjì mi gbọ́dọ̀ kú. ọkùnrin ti lẹ́nu mi síta. ọmọ mi ò rẹ̀ bí fún máa yẹn. mẹ́ta mo bí fún. sọkùnrin wà ń bẹ. ọkùnrin kan obìnrin méjì èmi ló dẹ̀ ń tọ́ wọn sí skul èmi ló ń sọ̀rọ̀ ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run pé ẹ̀yin náà lọ́mọ ọkùnrin. ẹ wá fàyè yọ máa yí lẹ́nu. èmi ò yọ lẹ́nu o. mami gold. tí n bá jọ lẹ́nu kó gbọ̀run yọ mí lẹ́nu. mo ṣe pé ṣùgbọ́n ṣé tí ká wà á gángan o ti ń yọ lẹ́nu dem jẹ́ ń analyse fún ẹ mo lè mọ̀ sí ibi ètò kù o. Ọlọ́run ó bí ọ o tó o bá ṣe báyìí tẹ́mi ẹ̀ báyìí bọ́ Ọlọ́run ó bí ọ o o lè kọ́ lẹ́kọ̀ọ́ ló fẹ́ mọ́ tó o mọ̀ pọ̀ fẹ́ mọ́ ṣùgbọ́n ètò òṣè yìí ó ń yọ ayé ẹ̀ lẹ́nu púpọ̀ tí ọmọ tẹ́ pè Magun sá téèyàn bá ti lu mọ́ ẹni tí wọ́n bá lé Magun tí wọ́n bá ti bá a sùn ẹni tó bá sùn yóò kú ni kò sí Magun ó lù lónìí o kò wá kú o ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta kò wá kú o ókè èèyàn tó wá pa irọ́ fún mi èèyàn wá ó mà ṣe o èèyàn oníyàn lé ẹ Magun a ní kẹjọ lọ ní àjọṣepọ̀. èyí lẹ sọ bẹ́ẹ̀. ó wá wọ ṣòkòtò méjì mẹ́ta ó tún wá sọ fún mi pé ó wọ ṣòkòtò méjì mẹ́ta ó wọ ṣòkòtò méjì mẹ́ta tó o sọhun ó ṣubú ni ó sùn lọ wá ṣubú pẹ̀lẹ́ ọmọ kékeré nìyà pẹ̀lẹ́ ó wá wọ ṣòkòtò méjì mẹ́ta ó wọ ṣòkòtò méjì mẹ́ta tó sọ ń sìn òun ló ń proof gbogbo ohun tí bàbá yìí ti sọ tẹ́lẹ̀ right òun ló negate tí wọ́n ti sọ káwá ló wọ ṣòkòtò méjì mẹ́ta kí ni ṣòkòtò ẹyọ kan tó wá dé díẹ̀ níwọ̀ tí wọ́n lù Magun tẹ́ǹtún olólù Magun sì ṣetán láti ṣe tí wọ́n bá lùyàn Magun tẹ́ bá fi gorí èèyàn tán sọ̀kalẹ̀ Magun ti lọ síbí wọn ló ń fi kinní yìí bẹ́ẹ̀ kó tó wá bí tó yọ nǹkan tó fi ń ṣe nǹkan oṣù pé ó yá kó mọ bọ̀kọ̀ wá ṣe síbi torí pé kò ṣe náà la fi débí nígbà tó tún wá padà fẹ́ ṣe kí la tún wá bá ṣòkòtò ń di yín sí. èmi ò wọ ṣòkòtò Aláàjì o. mẹ́ta ló wọ̀ síbi. ẹyọ kan lẹ́nu ọ̀wọ́ nísìnyí. mo ní mi ìwọ ṣòkòtò Aláàjì. mẹ́ta ló wọ̀ torí Ọlọ́run bẹ̀rù Ọlọ́run o mẹ́ta ló wọ̀ kí n tó lè ráyè bọ́ ṣòkòtò ń gan mo ṣe bẹ́ẹ̀ lé kí n tó lè rí bọ́. ó ní ilé tí mo sanwó fún un ó ní tó wó ilé yẹn bá ti tán ó ní kí n má wá bẹ̀ mọ́ o ó lẹ́lòmíì ń bọ̀ tá a sanwó léwu nǹkan tó sọ fún mi nìyẹn o ní ìdẹ̀fìyà jẹ́ mi ò fi bí pa kò sí nǹkan tó ń fẹ́ tí mi ò ṣe fún mo gba sálárì kò níṣẹ́ kankan èmi ló ń bọ̀ èmi ló ń sanwó skul àwọn ọmọ. kí tó fi ọsẹ lẹ́ẹ̀kejì. kò gbà tílẹ̀ fi mọ́ kò gbà kò sí mo lọ bàjẹ́ mẹ́rin kò gbà tí ó lè ń kọ́ kò gbà kò sí nǹkan tí mi ò ṣe kò gbà. ewu ń tá a bá ń ṣe láyé ẹ jẹ́ rántí pé àtúbọ̀tán bẹ̀ ọ́ òní ní alágbára lórí ara wa a lágbára lórí ara wa lọ́la o tátúbọ̀tán bá dé tán yóò dàbí ká yí ọwọ́ aago ká má ṣe àwọn nǹkan tá a ṣe nígbà tá a mọ̀ bọ́ọ̀lù ó ṣe rí ṣùgbọ́n tá a bá ṣe tán ní tá a bá ẹni rán wa létí ń sìn ní ká ṣọ́ra fún àtúbọ̀tán pé gbogbo ojú tí ń dá règérègé ó fẹ́ kíjọ náà o gbogbo ojú òhun jọ gbogbo àwọn tí wọ́n ń gbé yín káàkiri tẹ́ ẹ rí tẹ́ ẹ mọ̀ tó jẹ́ kí bàbá ẹ̀ máa rùn sí yín tẹ́ ẹ fi ń ṣe tẹ́ ẹ ń ṣe gbogbo kálukú ọ̀pá kálukú tì ní tó wá jẹ́bì kan náà lẹ́ ń lọ tẹ́ ẹ fẹ́ fi bàbá yìí lẹ̀ wọ́n ràn yín létí ń bẹ̀ ǹjọ́ kan pé ṣáwàrà lé ẹkún bí o ti ń bọ̀ lórí wọn mọ̀ káfẹ́ yìí náà àwọn náà sọ pé àwọn kọ́lẹ̀ kọ́kọ́ fẹ́
number 2 ni wọ́n. number 2 ni. níbi ẹ bá lọ. mi gbọ́dọ̀ fọwọ́ kan bẹ́lẹ̀ àti kí mi tẹ̀ fúdọ̀ fara kan ìyàwó mi mo ní ó ti change. Alhaji mi ìfẹ́ yàn rí o mi ìfẹ́ anybody rí bí mo ṣe wà yìí o ní first person mi ìfẹ́ yàn kan rí o Alhaji mi ìfẹ́ yàn kan rí o gbogbo family mi gan lè witness. ẹgbọ́n nǹkan tí bàbá tún sọ. mi lè fọwọ́ kan bẹ́lẹ̀ kó ajáwọ̀ mi ni aníṣòrí mi ò dá ni ṣé mo a máa bú mi mi lè fara kan orí bẹ́ẹ̀dì. Alhaji gbogbo ẹnu ẹ̀sẹ̀ mo ní irọ́ ni bó ṣe wà yẹn mo ló ń parọ́ bó ṣe wà yẹn. ìta ìjọ ń sùn sà báyìí ló ń sùn tí àjọ máa ń sùn papọ̀ ni tí n bá sùn tí a dìde lẹ́gbẹ̀ẹ́ mi. irọ́ ló pa gbogbo yẹn irọ́ ni irọ́ ń bẹ lẹ́nu ẹ̀ bó ṣe wà yẹn irọ́ ló fi ń bá mi lò. mama góòdù ẹ̀fẹ̀ wà báyìí mọ́. ẹ di Alhaji. ẹ̀fẹ̀ ọmọ. àní tó bá ti yọ Magun yẹn kúrò lára mi kò sí tó wà pé kí n má fẹ́ mọ́ mi ì sọ pé mi ì fẹ́ mọ́ ṣùgbọ́n kó jọ Magun yẹn kúrò lára mi. mi lo kan dúdú nínú ilé rí mi ò mọṣẹ dúdú. tọ́lọ́ na Magun sílẹ̀ fún mi Alhaji. mi ò sí gbẹ́rẹ́ fáwọn ọmọ mi rí mi ì mú ẹ lọ sílé bàbá. Daddy Gold. ó na Magun sílẹ̀ fún mi o. ṣé ti bí àwọn ọmọ kankan tó bí àwọn Gold. ìyàwó mi àgbà ó bí ọmọ fún mi. bíi mélòó. 3 òun náà bí 3 mo dẹ̀ tọ́ wọn sí skul mo tọ́ tiẹ̀ náà sí skul private school ni mo kó wọn sí. bàbá sà ẹ yọ̀ǹda àyà Gold. ẹ sà. náà ọlọ́run jẹ́ mi yóò gùn òbẹ́ bá kú náà kì í ṣọ̀fọ̀ o. ó tẹ̀ lóun á pa mí ó sọ ó lóun á pa mí. ẹ̀mí náà rà pẹ́rẹpẹ́ lè yí bọ́ tẹ́ ẹ bá padà jọ ń gbé because tẹ́ ẹ bá fọ́ọ̀sì wọn kí wọ́n wà pẹ̀lú yín ẹ̀mí wọn ò sí pẹ̀lú yín mọ́ o. mo mọ̀ náà. ẹ mọ̀ bẹ́ẹ̀. mo mọ̀ ìṣesí kìtì ẹ̀ yàtọ̀ bó ṣe oúnjẹ gan-an bí ajá láṣẹ bá ṣe ṣe sílẹ̀ lélẹ̀ fún mi kò ní bomi mímu kò ní bomi ìṣanwó. ṣé ẹ lè gbé without wọn. mo lè gbé sà. ẹ lè gbé ẹ jẹ́wọ́ fún mi. mo lè gbé màá dẹ̀ tọ́jú àwọn ọmọ mi. tẹ bá mọ̀ pé mi yóò fi wọ́n lẹ̀. bó ṣe ń ṣe sí mi. ẹ jẹ́ bá yín bẹ̀ wọ́n o. bó ṣe ń ṣe sí mi Alhaji ìfẹ́ yẹn ò dàbí mọ́ ó ti change. tẹ́lẹ̀ àjọ máa ń wẹ̀ àjọ máa ń ṣe gbogbo ni kò sí gbogbo bá tẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ kò sí mọ́ kò lè jí gan kó kí mi á wò mí bí ilé ni. mi ìdẹ̀ bàjá mi ò ná rí lọ́jọ́ kan gbogbo bó ṣe ń ṣe mí mi ò fọwọ́ mi kàn rí. ẹ̀yin sì nífẹ̀ẹ́ wọn. Alhaji ṣe nígbà tí èmi àti ẹjọ́ wà pọ̀ lálẹ́ àná ṣe mọ tó sọ mo wá ní báyìí wá o ó kó èmi àti ẹ pẹ̀lú Ọlọ́run kí ni Magun tó nà sílẹ̀ yẹn mú wá nísìnyí kó jẹ́ kí n dàkọjá padà tàbí kó mú wá kó já mo lọ ságídígbò ọkọ mi sì dìnnà pé lájẹ́ pé attachment ló fi síbí gbé sókè tó fi ní pé Daddy Gold ṣóògùn tó tún fẹ́ ṣe sí mi lélẹ̀. nǹkan bó ṣe sọ fún mi. ṣé ń gbọ́ Alhaji. wọ́n dẹ̀ ni wọ́n fẹ́ mú mi lọ sọ. ó ní ṣùgbọ́n ó ní bàbá kan wà. wọ́n ní babaláwo. ṣé ń gbọ́ Alhaji. wọ́n fẹ́ mú mi lọ. ó ní bàbá kan wà. ó lóun pé ó lóun wá sọ fún. ó ní bàbá yẹn wá sọ pé òun ó ṣe oògùn fún wa pé èmi á lò òun náà máa lò ń bẹ̀. pé bọ̀ tó request owó lọ́wọ́ ó lóun ò lówó. wọ́n ní èlò ni ó ní 4,000 naira ní bàbá yẹn sọ pé òun máa gbà. Alhaji ó ná Magun lẹ̀ fún mi o ní ìgbìdọ̀ kú o Alhaji máa ń ná Magun sílẹ̀ fún mi o ó máa ń sọ mi gbogbo ìgbà tí bá receive call máa ní máa gbé tí síbẹ̀ ni before mi ríngì á ní òun ló máa kọ́kọ́ pick call mi á pick call mi ó stress mi gidi gan because Alhaji kò lè fi fún ẹ sí Alhaji ó stress mi gidi gan ni bó ṣe wà yẹn. tó bá lè ti rí mo rí kinní gẹ́gẹ́ bí. tí mi bá receive call ó ti fi fóònù ẹ̀ sí silent o ó ti fóònù ẹ̀ silent o ó ń threaten mi gidi gan. bẹ́ẹ̀ kò fẹ́ ó ń threaten mi last born tó bí sà. Wednesday tí mo ní mo fẹ́ lọ sí church ọjọ́ àánú. Alhaji mo ní mo lọ church o because ọmọ sàlẹ̀ lè mi ẹnìkan ya fọ́tò sí mo ní mo lọ church. pẹ̀lú ìyàwó mi pẹ̀lú ọmọ mi ẹni yẹn ó mèkì kọ́mẹ̀ pé òun lòún lọ mọ́ pé tóun bá rí mi pẹ̀lú ọmọ yẹn pé òun á pa mí pé òun á fọ́gi mọ́ mi lórí mo láwọn èèyàn tó yẹ pé wọ́n snap. ìyẹn last born. bẹ́ẹ̀ sà wọ́n snap picture ẹni yẹn àtọmọ àtòun ó gbọ́mọ dání báyìí ni kò ṣe ìsọ̀rùn ó wà lẹ́gbẹ̀ẹ́ ìyá Gold. ta ló lọ mọ ẹ. Alhaji fún mi ẹ bá rí picture tẹ gbé síbi ìlọ́jọ́ yẹn tí mo fún yín ẹ mọ̀ pé ó gbọ́mọ dání. wọ́n ti yọ ọmọ wà sí. ẹ wá wojú ọmọ yẹn àtòjú ẹ̀ pa. kò sọ pé àwọn náà ni. ó ní kì í ṣòun lòun ní. ojú yẹn ò sọ pé àwọn náà ni. nǹkan tó sọ tó fẹnu ara ẹ. no ojú ò sọ pé ẹ̀sìn rẹ lọmọ kó bá jọ yín bí ìgè méjì kò kọ́. wọ́n láti mọ̀ pé ọ̀kan ló lọ́mọ kó lọ ṣe DNA. nǹkan tó fẹnu ara ẹ sọ. Alhaji ẹjọ́ ṣe DNA tó ló ń sọ ní sípò ọ̀kan ló ní ọmọ mi yẹn.
ìyá góòdì ẹ bẹ̀rù Ọlọ́run á lọ bọ́ lọ́run jọ kan ẹ ṣe dáadáa pẹ̀lú bàbá yìí wàláì ẹ ṣe dáadáa pẹ̀lú bàbá yìí ṣé ẹ pẹ́ ilẹ̀ mú bàbá yìí wá bẹ́ẹ̀ ni sà so èmi ẹ ṣe báyìí o n sì ní ṣe láéláé ẹ ṣe dáadáa pẹ̀lú bàbá yìí o tó bá ku ẹ̀yin nìkan àtọba tó ní yín àti èrò inú yín tẹ́ ẹ bá ṣàṣẹ ẹ rí i pé ẹ ṣe dáadáa pẹ̀lú bàbá yìí àwọn ègún kan sì ń bẹ tó wà attach pẹ̀lú relationship ìfàyàlùyà ó lágbára o ó lágbára o ó lágbára o tí wọ́n mọ̀ pé ẹ̀fẹ́ bàbá yìí mọ́ pẹ́ ṣe sọ fine no problem ṣùgbọ́n bàbá yìí kò lè yín mọ́gùn tó bá lè yín mọ́gùn yóò ti kú báyìí tó ló ti lù fúnra rẹ̀. Alhaji. ìtàn pé ẹ bá wọn Yorùbá ní sọ́ọ̀rì ọmọ Oǹdó ní ẹ̀bọ̀ péré pé òkè òpó ti rè ó ti rè kúrò lórí ẹ̀ o kò jẹ́ kí n fọwọ́ kàn án. wọ́n ló ti rè kúrò lórí ara ẹ̀ o. ó ní kí n má gbáyà lé wọn. wọ́n sì máa ń fọwọ́ wọ sókè wọ́n á tún fọwọ́ wọ sàlẹ̀ bá wọn ṣe tá Alhaji. ètò mọ kọ́njú ní ìlànà. mo ní kó fokó tó fọwọ́ wé ńgbà tí. mi ò tọ́ṣù ẹ̀ kò jẹ́ kí n fọwọ́ àgbẹ̀ àyàdọ́ mi ò gbé lébélé. ó tọ́jú. mo ní kó gbé pílò mo ní kó gbé pílò sídi pílò ló gbé sídi tí mo ṣáà ń ṣe ìgbà tó yá gan-an olótìtó kò dẹ̀ tí ì tó mi gángbà yẹn torí mo ra àwọn àgbo nígbà tó ti sọ bí pé ká lọ bára wa yẹn mo ra kíní ìjẹ̀dẹ́ ọ̀pá ẹ̀yìn ṣìnàbù mo lọ rà tí mo dà sí mo ní màá ṣe dáadáa tí n bá dẹ̀ ti fún nǹkan sí kọ́lọ́ ọba kó dá mi lẹ́jọ́ mo dẹ̀ ṣe mi ò kò sí bẹ́ẹ̀ okó mi lé mo fẹ́ ṣe sí tábà ní kí n ṣe mẹ́rin gan tójú àfi mọ́ mo rẹ́dì bẹ́ẹ̀ kò gbà fún mi kò gbà ó sá kúrò lórí bẹ́ẹ̀dì Aláàjì ó wá jókòó bó ṣe soníire mo fẹ́ tọ́ọ̀ṣì ọmú gan kò sáyè mo fẹ́ tọ́ọ̀ṣì gbogbo pẹ̀lú bó ṣe ṣe rèé kò jẹ́ kí n fọwọ́ mi kàn án tí ilẹ̀ fi mọ́ yàtọ̀ sí ilé tí mo ṣe dá ìtú. wọn à nífẹ̀ẹ́ yín mọ́ ni. tí mo ṣe yẹn. wọn à nífẹ̀ẹ́ yín mọ́ ni. Alhaji mo ló lé mi mọ́ gun Alhaji tí mo fojú mi rí ni o ṣé mo sọ right lánàá ni. ok. mi sọ right lánàá tá a ti jọ ń gbé. ok kí olùjọ́ mẹ́ta lè ní àbí. báyìí sá ọjọ́ Wednesday ni ọjọ́ Wednesday. ọjọ́ mẹ́ta ló dà lónìí. ó lé mi mọ́gun mo dẹ̀ rí confam ni. ọjọ́ Wednesday nǹkan ọjọ́ Wednesday ti mọ́ ẹni Friday náà òní ọ̀la ẹ wá mi kọ ọjọ́ mẹ́ta mi. ọjọ́ Monday ó kọ̀la ẹ máa bọ̀ bí Monday ìyá gold mo fẹ́ rí yín Monday tí mọ́gùn bá ń bẹ lára yín máa mọ̀ Monday. Wa good ẹ̀yin náà wá bí o. màá wá sá. sọ̀gbọ́n kò sí good ẹ lè sọ̀rọ̀ fún mi bẹ́ẹ̀ kò sí mọ́gùn lára. tí bá ní mo fẹ́ bá sùn báyìí tá a bá délé kò ní gbà fún mi o. ẹ báyìí lọkọ ẹ. èmi kò lọ Alhaji ṣòkòtò láwọ̀ kò ní gbà. ẹ fa ṣòkòtò yá. ya good ó tún wọn ṣòkòtò fọkọ rẹ. Alhaji. tọ́ wa ti fẹ́ mọ́ kí mọ́gùn ò ṣe kankan ojoojúmọ́ ló yẹ kọ́ ọmọ ní tí ìpọ́jọ́ méjì. ṣòkòtò láwọ̀. kò ní rí bọ́ o kò ní rí wọ́ o tó bá ti jẹ́ gbogbo ìgbà o kí ló tó jára rẹ̀ ọkàn torí Ọlọ́run ó ti wá kórìíra ẹ̀ gan-an wọ́n ṣe bẹ́ẹ̀. ìwọ ò dá Alhaji. má ṣe bẹ́ẹ̀ ó dà tí ṣe ká sọ̀rọ̀ lábẹ́ aṣọ ṣe ká parí ẹ̀. àní ìwọ ò dá Alhaji. tó ṣe parí àbí ojú yín ti pilẹ̀ wà ń bò mí. ìwọ ò dá Alhaji. tọ́lọ́ máa ń fi allegation tí ò ń ṣe ti tèmi ó máa fi ń kàn mí. ìwà ayé náà fa allegation kàn yín ọkọ rẹ̀ ń bọ̀ sùn ọjọ́ farakùn ọ lára onífa allegation kàn ọ́ ẹtọ yìí mọ mẹ́ta fún. ìgbà tí Magun dé ni mo ìgbà tí má tó fi Magun sí mi lára. bọ́ọ̀ bá fẹ́ fara kọ́ ìwọ náà kọ́ fa ara rẹ̀ kọ́ kọ́ iná gan ni ó fi lé ní ó fi mu tó bá wà lára rẹ̀ ebi tó bá fara kọ́ ni ó fi tó bá ní kíní wọ́n fi lọ òòjọ́ fara kọ́ ọ̀wá gbé pílò ta ló di pílò sí. ẹ wo. Alhaji ẹ bá mi mú o. ìdájọ́ mi rèé. Alhaji. ànátẹ́ ní ká kó ẹ bá mi mú o. lọ sí police station aago 10 ló tó wá sí lílà náà mo ti rẹ́dì mò ń ṣọ kó ṣáà wọlé kó ṣáà dé torí ẹ ti tó bá ti ká ṣáà lọ bára wa ṣe aago 10 aago kan kọjá gan kí n tó ṣe mo ṣe ìyá gold mo sú ẹ. ìdájọ́ mi rèé. Yes sir. ẹ tún lọ ilé lálẹ́ ẹ tún ṣe nǹkan o tó bá tún dọ̀la tún ṣe nǹkan o tó bá tún dọ̀túnla ṣe nǹkan o pẹ̀lú dádì gold kó wa máa bọ̀ òní ọ̀la ọ̀túnla make sure pé o ṣe ìrẹ́ sí pé tẹ̀lé kọ nọ́mbà yín fún mi tí o bá ti gbà máa pè yín tẹ́lẹ̀ tó bá ti ṣe máa pè yín.
Aláàjì. ó lè délé báyìí kó máa gbé mi ṣe pé. Aláàjì gbogbo fámìlì mi ọkàn wọn ò balẹ̀ o. fọkàn bá mi dé balẹ̀ ó ti wà ń bí. ọkàn wọn sí mi ò balẹ̀ o wọ́n ní kí n máa mú bọ̀ lóńdó káwá lọ bú ayé lálá ó náwó sí ayé lálá pé òun ò ṣe mọ́gùn òun lè mọ́gùn fún mi. lọ sílé olóògùn ṣé mo sì gbẹ́rẹ́ fún ọ rí. à ń lọ sóńdó ọ̀làlà ń lọ. wọ́n ní ká wá síbí ní mọ́kàn òun pẹ́rẹ́ǹtì mi lè balẹ̀. wọ́n ní ká wá síbí. à ń lọ òǹdó lọ́la. jẹ́ kó pẹ́jọ́ méje òun ká wá síbí káàdì. ìjẹ́ kó pẹ́jọ́ méje kí wàá dúró. má lọ Oǹdó. ẹ ṣe sà wọ́n fẹ́ lọ pa mí sọ̀rọ̀ ni. má tẹ Oǹdó. ẹ̀yin Oǹdó ẹ̀yin fámìlì ìyá gold baba gold ọ̀wọ́ Oǹdó ọ̀wọ́ Oǹdó. alájà ni kó mú mi lọ ibi tó ti ṣògbọ́n gùn. lọ sílẹ̀ mẹ́ta sí kọ́ wá bí. baba gold ìyá gold ẹ lọ ṣe tó ẹ kẹ́ ṣe nù ndé. kẹ́kọ̀ọ́ nọ́mbà yín fún mi tí ò bá ti gbà máa pè yín. máa kọ fún yín. ìyá ẹ lọ ṣe ìyá gold tí mo mọ fọ gbáyà fọ pé nǹkan kan ò ní sí ọ fọkàn balẹ̀ kò sí nǹkan kan lóhùn. ọkàn mi ò balẹ̀ Aláàjì. àní wọn fọkàn balẹ̀ ẹ lọ ṣe tí mo ní ẹ ṣe. ó bímọ fún mi mi ò lè ro burúkú sí ẹ. ọkàn mi ò balẹ̀ Aláàjì. ẹ lọ ṣe tó ẹ ká ẹ ṣe kò sí nǹkan kan go and do it. mo dẹ̀ mọ̀ ipá ilé gbà mí ló jẹ́ kí n sáwá bí. òdodo lè ní wà kún mo ní ọ̀rọ̀ ṣe nǹkan tí òdodo mo wà fún. tó bá pé ó ti mo rí pé ó yàn jẹ lóòótọ́ màá dúró tiẹ̀ náà mo ti wá rí pé wọ́n lọ fẹ́ yàn jẹ. tí bàbá ò strong mọ́ ni wọ́n lè ṣe nǹkan kan mọ́. èmi ò yàn jẹ Aláàjì. sẹ́yìn ò lè ṣe nǹkan kan mọ́ ni. kò sí yàn jẹ tó kankan. bá fún mi màá tíráì sà. ẹ máa lo kinní tẹ́ sọ yẹn dáadáa ẹ máa lo èyí tí ó ṣe yín léṣe o. ẹ máa lọ. ó dẹ̀ ti ó ti ṣe lórí fóònù sí gbogbo èèyàn pé Magun ni mo ṣì sọ́nà ó ṣàn sẹ́ndẹ̀ sóríṣiríṣiríṣi ni mi dẹ̀ ṣe nǹkan tó jẹ bẹ́ẹ̀ sí. alẹ́ ti kú bẹ́ẹ̀ mọ́ bàbá ẹ ti kú báyìí ká ní Magun ni. ẹ fọwọ́ kàn lára ẹ wá wọ sókè báyìí. mi tọ́ṣe ẹ̀ kò jẹ́ kí n fọwọ́ kàn mi kó má sọ pé mi ṣe nǹkan ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pílò ẹ̀ ó ṣàgbé pílò sí di mo ṣà ń ṣe mo ṣe dira àwọn àgàntàn gan mo ní kí n tún ṣe mí sí tílẹ̀ fi mọ́sà ó jókòó bẹ́ẹ̀ lé irinṣẹ́ bó ṣe kárí sísàlẹ̀ lélẹ̀ bó ṣe ṣe lélẹ̀ kò jẹ́ kí n tọ́ṣe un. Aláàjì ọ̀rọ̀ tí mo sọ fún yẹn ẹ fọnàláìsì ọ tó lóun ní bàbá kan tí ó ṣoògùn fún wa ọ̀gá ẹ̀ ló sọ bẹ́ẹ̀ o tó ní 4,000 ní máa yẹn máa gbà torí pé òun ò lówó ní òun bá ti ṣe. Aláàjì n tó sọ nìyẹn o. wọ́n ní wọ́n lọ sóńdó wọ́n ní wọ́n rí àbí wọ́n lé àwa méjèèjì ká wá sóńdó mi ì dẹ̀ lọ torí mo fẹ́ lọ gádà mi náà bẹ́ẹ̀ tí n bá ti ṣe burúkú sí ẹ burúkú á bá mi lórí o bímọ fún mi mi ò lè pèrò burúkú sí ẹ tálá máa bá mi tọ́jú ọmọ mi. onímọ̀ ń ṣaṣáwó ibi tó ń sọ nìyẹn torí ẹ̀ ló ṣe lé mi Magun onímọ̀ ń ṣaṣáwó ibi torí ẹ̀ ló ṣe lé mi Magun pásítọ̀ ṣọ́ọ̀ṣì mi ṣe bó ló ń bá mi sùn ni àbọ̀ sọ bẹ́ẹ̀ ní ọ̀nà